ọ̀run alákejì nílé. ọ̀run alákejì nílé. nílùú tó lọ́ba tó níjòyè lábẹ́ àkóso mi wọ́n máa ń pààyàn bí ní pẹ̀rọ bẹ́yìn. nǹkan tó ń ba ẹ̀mí lẹ́rù ni wípé tí bàbá mi ò bá wọlé owó ẹni mi ló máa já sí. ọkọ mi ò ṣàṣetìrì. àṣetì dẹ̀ sí fọmọ ọlọ́run. wo ojú mi dáadáa sórí àwa táwa jókòó síbí báyìí àwa gangan ni wọ́n ń pè ní àfọ̀bàjẹ́ gbogbo agbára àti àṣẹ ọwọ́ wa yìí ló wà. èmi Àyìnlá Aláwọ̀dé fúnra mi ìlú tó jẹ́ pé wọ́n rí mi jó wọ́n rí mi yọ̀ ni mo wá dẹni tó ń bọ́ síta tó ń lẹ́kọ̀ọ́. ọ̀rẹ́ ìlú ní ẹni àbí ọ̀tá ìlú. abáwálá mi sọ̀rọ̀ ṣe ẹ bá ti máa dákẹ́ náà rèé ni kí lẹ́yìn ṣe sọ̀rọ̀ wa. lóòótọ́ gbogbo ala mọ̀ pé Máyọ̀kọ́ àti Fèyíṣarà ọmọ yìí wọ́n ń ṣe wọléwọ̀de. ẹjọ́ mi kọ́ obìnrin àkọ́kọ́ ló rán wa. ìyàwó mi rún ẹ kó má dà lóru. olóhùn yìí kí n di gómìnà pẹ́lẹ́ yìí lọ́la. bẹ́ẹ̀ni. táwọ̀ tèmi yóò bá wá kájú ìlú nǹkan. àríkó ka náà ni. kí n ya lójú yín. ò ní yá. Máyọ̀kọ́ dòrò mú mi oru ẹ mú mi inú bí mi ò fẹ́ rí mọ́. ọ̀tá ọlọ́run ní ẹni àbí ọ̀rẹ́ ọlọ́run. àjẹké lánàá ọmọkùnrin ni ta ni ò mọ̀ wípé àjẹ́ àná ló pọ̀ mọ́ jẹ tí ò bá jẹ́ bàbá mi ló pa bàbá mi máa mọ̀ nípa ẹ̀. ta ló lè pa ta ló fẹ́ bómi sọ̀tá àbùdí ni tolóko àbùdí ni tọlọ́sàrè olúwa ẹ̀dẹ̀ lè bá ẹ̀tọ́ lọ́hùn pa ta ló lè pa ta ló fẹ́ bómi sọ̀tá àbùdí ni tolóko àbùdí ni tọlọ́sàrè olúwa ẹ̀dẹ̀ lè bá bàbá ńlá bàbá ńlá bàbá ńlá. It's time to alhamdulilayi mo ti yege ikú mà ti fomi dá orí mi mà ti sọ̀rẹ́ ẹ̀rín ayọ̀ nínú ilé mi alhamdulilayi mo ti yege ikú mà ti fomi dá orí mi jẹ́ ti sọ̀rẹ́ ẹ̀rín ayọ̀ nínú ilé mi. ọmọ dáadáa ó mọ̀ ọ̀gá ẹ̀ ó ṣe dá God bless you you are doing well òkè ló máa lọ ó ní wálẹ̀ ọmọ alálùbáríkà ló máa jẹ́. àwọn ọmọ jẹ́rìí ní ọ̀gá mi. àmọ́ sákámọ̀ pààrọ̀ ọwọ́ yín ń dán àfi bíi kẹrosin tán buná lù. wàá buná lu ọwọ́ ẹ̀ wàá sun ẹ̀ náà ọ̀yẹ́ ayẹyẹ palẹ̀. Isabel ọmọ yìí wà kí mi dípò ọmọ yìí rúdù màá dẹ̀ sọ fọ́gà pé kí wọ́n gbàṣẹ lọ́wọ́ ẹ̀ kí wọ́n sáàkẹ́ dànù. ṣé ẹ̀yin lè máa ní kíyàn kíyìn tí kò bá tó bá jábá ti jókòó tíyàn ò kíyìn kò kíyìn nìyẹn. Ada was rude. Ọ̀gá ẹ̀ ni mo jẹ́ nínú. iṣẹ́ mo pẹ́ ní mẹ́ntàṣà. a ní you are menting. ẹ̀yin gan menting. torí mi mọ́. májà. Big boss. májà. ẹ̀rọ sà. èwo ni ìdọ̀bálẹ̀ wèrè tí ẹ wà pàṣà. a ti ṣetán náà. bẹ́ẹ̀ ni sà. iṣẹ́ yìí ni pa a ti ṣetán sà. wọn náà ti ṣetán. Yẹmi mo rò bóyá mo ti rí ẹni tẹ́lẹ̀ ni. ara sà ẹ lẹ́ni kí n wálé ní fún owó school fees. ok Dáyọ̀ máa rí ẹ jama ẹ má bínú ẹ tí tọwọ́ bọ̀ tó yẹ kẹ́ o ní pé mi ò ti sign. no yes sir ẹ ti sign. mi ò ti sign. yes sir. mo ti sign. Dáyọ̀ mo ti sign. yes ẹyọ mo gbàgbé ní kílò. báwo lè ṣe máa gbà bí tọpọ lórí máa ń ṣiṣẹ́ wọn làwọn ti. Ṣadé àti wọn náà. bẹ́ẹ̀ni ilé ìjọba ṣe. of course Kamuro ti pẹ́ ti fún mo ti sign náà Dáyọ̀. ẹ ti sign okay sir yes sir. máa fẹsẹ̀ yẹn kí. Dáyọ̀ yes sir. Dáyọ̀ yes sir. ẹ má bínú ìgbàgbé ló máa ṣe mí lẹ́kọ̀ọ́. sàgbó owó ìsúná bẹ́ẹ̀ ni ọ̀gá sí abẹ́ yìí ọ̀gá is talking. májà. ọ̀gá is going.
by the time tó kàn ti approve owó fún ẹni yìí ọ̀gá approve owó fún ẹni yìí gbogbo owó yẹn dẹ̀ kó ẹ̀kọ́ síbí ẹ̀kọ́ sábẹ́ little wonder tó jẹ́ height tẹ̀ wà yìí náà lẹ́ máa wà báwo lè yẹn kú wà lẹ́sẹ̀. height tẹ̀ wà yìí lẹ́ máa wà ọ̀gá is going kẹ́sẹ́ tẹ̀sẹ̀ ń pè. sir come in sir cherry handcuff tí ọlọ́pàá ló lò fún arrest tó sọnù. olówó yẹ kẹ́ fi fún mi lọ́rùn kẹ́ pa mí. ẹgbẹ́ wọn yàn. ọ̀gá is going ọ̀gá is going ọ̀gá is going ẹ kú jókòó jáde. nwe yere pọ̀ èyí rárá bóun bá yẹ ẹran àwọn àmọ́ sọfọ mi sọfọ owó kìíní kú oríire ṣé oríire rẹ jẹ́ sọfọ kàn kí ònìyàn kó oríire àmọ́ sọfọ o máa yọ owó ní dókítà ṣàlàyé náà àti bímọ àti mú sọfọ ọmọ tí de ìyá tiwa ṣé ọ̀rọ̀ sọfọ kan la mú owó wa náà ìwé ìrìyẹn sọ. bùdá mi oríire náà ni náà ṣé bá gbóhùn ìyá gbóhùn ọmọ. náà gbóhùn ìyá náà gbóhùn ọmọ jọ owó ẹjẹran sọfọ kù kọ kò sí yẹn àjọ rẹ ìdáná kò sí yẹn o ti kàn mí èyí kàn mí. Yes, sir. Ijebu. Ẹ ti gbọ́. Mo ti gbọ́ bó ṣe ń sọ̀rọ̀ lápá. Kí wàá ní èlò ní báwo ni? Fine sir, ẹ káàsán sir. Èlò ní gbogbo owó tẹ̀lé. Náà bímọ, ó kọ́ ké, ó pariwo náà mo láṣẹ mú. Èlò náà bí ẹ lò ní ìdí. Fẹ́ tíráyà ṣe tó sọ́fọ́ yọ owó pínì, owó wọ́n ti ṣe tágì ní ẹgbẹ́ rẹ̀, owó ibi kan tó sọ́fọ́ SSS fún máa ṣe wọn SSS wọn là wọ́n sọ́fọ́ èdè náà ju 50,000 lọ. 50,000. Bẹ́ẹ̀ni sà, wọ́n dẹ̀ sọ́fọ́ 20,000 rẹ̀ kù káfíyàn ṣòwò àmàmúgba àmàrà àwò káfíyàn ṣòwò ní ó jẹ́ 70. Dayo, àmì fún Jẹ́bùn 200,000. Ẹ ṣé sà. Ọ̀gá, 200 naira 200,000 lọ. Lágbára ọlọ́wọ́ ẹni ṣù, lágbára ọlọ́ṣẹ́ mi máa lọ sókè, lágbára ọlọ́ṣẹ́ mi máa dáwọ́lé, lọ́tún ló ṣe ní wọn máa yọrí sí. Jẹ́bùn ṣá kí ni pálapàla yẹn ṣé kò ṣẹ̀ṣẹ̀ mọ́ mi kí ló tó ń fọ Ọlọ́run bẹ̀ mí kí ló tó ń fọ Ọlọ́run dúpẹ́ ṣé Ọlọ́run ló fún ẹ lówó ni. Lágbára ọ̀gá lẹ́nu ṣù, lágbára ọ̀gá lẹ́nu wálẹ̀, lágbára ọ̀gá ẹ máa lọ́ọ̀rẹ́ kẹ́mi wà. ṣe kò báyìí ṣé èyí máa ní kí ló gbà fún wa bá ṣe kúrò ọ̀gá. Omi sùn wọn. Ríṣídayọ̀ 200 fọ́. Pékélé rè ta pélépélé òun rè máa ta pélépélé jọ àwọn lè sí ìtàn ẹ àwọn lè sí ìtàn ẹ àwọn olóńpè àwọn lè sí ìtàn ẹ bó ṣe rí mi wọn ń pè mí wọn dẹ̀ ń ṣe kiri wọn kó mi jẹ níwájú wọn kó mi jẹ lẹ́yìn àwọn lè sí ìtàn ìwọ káwọn máa bọ ẹ sọ̀rọ̀ sọfọ ṣe gidi ṣe dáadáa òun sọfọ rọkànrọkàn ìjọsìn ló bẹ̀rẹ̀ mo ṣe ń lọ ní gbòòrò ọmọ yàfọ̀ tó mo ṣe ń sọfọ èmi wo èmi má fọ o kó wo mi kó mọ bó ṣe máa wo mi aṣàbílẹ̀ ìṣàdọ̀ láǹgà àwọn ọmọ síbẹ̀rẹ̀ jẹ́ kí ọmọ pẹ́ kó ṣe kiri kan sálọ o kàn dẹ́ sí airport lọ́la àwọn àmájà pàwé odídọ́dọ́ sísá wà ní àmájà pàwé. ṣé ó ti gbàgbé pé ọmọ ẹrú ni wá ni. dápadà ọmọ ẹrú dédé ẹni but from zero to hero nga o from zero to remi rẹ kúrò ní ẹnu géètì kí n bẹ̀rẹ̀ sọ́fọ́ èmi tó ń tọ́ ọ̀gá bẹ̀rẹ̀ sí ṣe kiri àjọ ń gbọ̀wọ̀ èsì bí ọ̀gá ń lọ sọ́fọ́ kí n jókòó sẹ́gbẹ̀ẹ́ wọn àṣẹ personal pa. wo
ṣé o mọ̀ pé a jọ ń gba sálárì ni. lájọ ń gba sálárì. kọ́ ọmọ jẹ́ tọ́tò ọkàn tójọ́. ká padà èmi ti ṣe kiri mo ti japa mo ti rẹ̀ ni mo ṣe ń lọ wọ́n dẹ̀ wo bí mo ṣe kìtì wo kìtì wo ẹ̀dá lè Malian anywhere I go wo kó gbọ́dọ̀ fọ Malians come forward the rest ẹ ṣe kiri ẹ japa wé. wàláhì ìbẹ́jọ́ bá jó oúnjẹ ni ẹ ti jẹ́ ẹ ti kú. èmi. ẹjọ́ ẹ̀ pọ̀ o lè rojọ́ kú ó fi ṣí ọ ni. jọ ṣé ẹjọ́ àti ọjọ́ kò káàbọ̀ ẹ̀ fún sọ̀rọ̀ náà ó ti. bílẹ̀tì à kí ṣẹlẹ̀. kíní mú mi. o tún máa bẹ̀rẹ̀ kí ṣẹlẹ̀. kí n la ni. a ti ṣeré gidi gan àbí èmi lè sọ́fọ́ kí ni kó sọ́fọ́ kí n tún. Ìjẹ̀bú hot news. mo ń sọ fọ́nrán kan ṣe kí ṣẹlẹ̀ èsì kíní ẹ̀sìn ọ̀ya yára mi látàdí tẹ̀wọ́n náà fẹ́ sọ kí n kọ́ lé wọlé jọ. látàdí ọ̀bù yára mi jáde dẹ́rìn gbogbo ṣe gan ẹ ṣe tẹ̀ ẹ ṣe fún èdè náà rè kọ́ gan mo sọ mo ẹ fà yẹ ṣe runkun. náà mo jẹ tẹ̀tẹ̀ kú tẹ̀. tó lọ mo ṣe lọ. ojú mi báyìí ló ṣe tọ́gà tún wọlé lóru. ẹ tún dé gist lover jọ mo ṣe ṣẹlẹ̀ gidi gan ṣé náà tẹ́lẹ̀ wọn wọlé ògbó àwọn orin lè jẹ́ lọ́fọ̀ kó yàn má gbọ́ tó wá kìrìmìkìtìkìtì bíi bó ṣe gbọ́ sọ́dọ̀ rẹ̀. n gbọ́yìn àmọ́ mo yọ tẹ̀lé wọn n débẹ̀ tán o kí n tó débi orí mi kàn wú orí mi wú dàbí kó ranjú mọ́ mi. dájúdájú kó bọ́ sọ́fọ́ orí ẹ̀ wú o wà ní kẹwùkẹwù dẹ orí ẹ̀ wú o orí ẹ̀ wú o orí ẹ̀ wú o orí àgòṣe malẹ̀ wà sọ́fọ́ àgòṣe malẹ̀. ìwọ ló ní mo wí kẹwùkẹwù. kí ni o sọ́fọ́ orí ẹ̀ wú wà sọ́fọ́ àgòṣe malẹ̀ jọ nítorí sọ́fọ́ kókó níbẹ̀ sọ́fọ́ dájúdájú jẹ́ ká ṣe mítìnì màá jẹ́ kọ́mọ̀ sọ́fọ́ in conjunction with dédé ẹni lè gbénu lé kọ́ gàbàdé ṣé wọ́n sọ fún mi tó jọ ga alẹ́pọ̀ àjọ máa ń mẹ́nẹ̀ sí kájọ máa ń ṣe fàájì gidi gan màá bẹ́ẹ̀ ni wọ́n sọ fún lórúkọ dédé àwọn rẹ̀ gbénu lé wọ́n bí i ẹjọ́ ọ̀gá ṣé ẹ ṣògùn ó owó. béèrè lọ́wọ́ ọ̀gá fúnra rẹ̀. ẹ sọ fún on behalf of àwọn orílẹ̀ sọ̀rọ̀ o. abẹ́wà gbà mí ọ́ tàgì mi. kí ni kí n tàgì rẹ. abẹ́ lórí kí ni. ṣé ẹ̀nà Instagram and. ibo ló sọ pé o ti gbọ́. ṣáàjọjọ kó yìí CCTV rẹ̀ mú ẹ̀ nìyẹn. èmi àti ẹ. sọ́fọ̀ àmúlòjọ níbẹ̀. nǹkan ti ń ṣe ọ́ ẹ̀jẹ̀ ń ta sí ọ kì í ti ẹsẹ̀ jẹ̀ gan nǹkan ń ṣe ọpọlọ rẹ. ọ gbàṣẹ lọ́wọ́ mi. ṣé mi lè gbàṣẹ náà ṣé mi lè tàgì rẹ ni. kò sí wàhálà bọ́gà bá ti dé bèrè ló kọ tiẹ̀ o ó ṣe alápò àbá ti sá. Ìbàdàn ó ti yé mi ọ̀rọ̀ ẹ̀ ti ń tojú bó tó ti gbé sọ́wọ́ ọ ti dẹ́ sọ́wọ́ wọ́n náà Instagram and like kẹ́ndẹ̀ máa ṣe kiri kẹ́ ẹ̀ mọ́ bẹ́ẹ̀ jẹ́ máa ọ̀fọ́lù ẹ̀ nìwọ̀n mọ̀ bọ́ ẹ̀ lè ẹ̀pọ̀ ẹ̀ ọ̀fọ́lù wa kẹ́ mọ́ bẹ́ẹ̀ sọ́wọ́ ẹ̀ ṣe fún mi jáde ẹ̀jẹ̀ bá kó sí ilé kí ẹ̀ fún ẹ̀ bá mi ẹ̀ sì problem àwọn ẹ̀wà ò ṣe lóòótọ́ ẹ̀ nílé balẹ̀ nílé tó wọ́n máa ń ṣògùn owó tó yẹ sọ ìṣiṣẹ́ ọkọ̀ rí ọ̀gá. so èmi tẹ̀ sọ pé ẹ máa bízì ní ọjọ́ yẹn pé ẹ nílé ìwà bí akémi wá restaurant máa represent yín táwọn sọ́tà. ẹ kú kàlẹ́ sàn. mo ní sọ fún yín pé mo ti dáná tán pé ṣé bá yín dìísì ẹ ní àbí ẹ wà jẹ ní sí. ẹ bá wa dìísì ẹ báyìí sódà a lè ìsì ẹ lọ́wọ́ kan. ọ̀gá ti ṣe tán. ok sir ẹ mọ̀. èmi tẹ̀ wò pé tó bá dìísì ẹ sìn káwa tẹ̀ fi. ẹ tó bá fẹ́ jẹ olè kẹ́hàn. so ṣá gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ ṣàkí. mo ní interest nínú rẹ̀. ok so I happen to say. ok ṣá. àwọn sisters wà lọ. ẹ ṣé gan ni sir I really appreciate gbogbo nǹkan tẹ̀ ń ṣe foundation wa I really appreciate gan ni sir àná tí a wá síbi mi kankan ni mo wá pọ̀ ṣùgbọ́n lè ní ó níbi púpọ̀ tá a fẹ́ lọ ni a ṣe pé ara wa pé kèmi wá síbi báyìí ìgbà tá a ráyè rí i lánàá ẹ ṣé gan ni God bless you sir. ṣé nítorí ẹ lè fi wọn dúpẹ́ lọ́wọ́ mi tó bẹ́ẹ̀ kò tó bẹ́ẹ̀ ṣé kankan mi wà tí ẹ tún nìyí. wọ́n ṣe pé àrílì nídìí. màá ní kan fún yín ní 200,000. 200,000 ẹ ṣé gan ni ọwọ́ yín àsùbọ̀ máa ròkè ọlọ́run àsùbọ̀ máa bá mi gbé yín ga ẹ ní tọrọ jẹ ọlọ́run á máa gbé yín ga o mo dúpẹ́ ọlọ́run àsùbọ̀ bá mi dúpẹ́ lọ́wọ́ yín sà ẹ ṣé gan ni sà inú mi dùn. ọlọ́run ló fún yín lówó. rárá but ẹ̀yin ni ọlọ́run rán wa láti. so ọlọ́run ló fẹ́ fún yín lówó o lè fi ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run irú kí nìyẹn èmi mo fún yín lówó náà
ẹ̀yin tó jẹ́ ni o next time mo mean it anytime tèmi àti yín bá ti jọ wà mi fẹ́ gbọ́ pé Ọlọ́run tí mo bá ti fún yín lẹ́nìtẹ̀ ìgbà tẹ́ máa kọ orúkọ síbi ibi tẹ́ máa kọ orúkọ àwọn tó fún yín lówó sí yẹn orúkọ Ọlọ́run ló wà ńbẹ̀ tell me orúkọ Ọlọ́run ló wà ńbẹ̀ ẹ̀yin tó jẹ́ ni. ẹ̀kọ́ ní ṣẹlẹ̀ torí ìgbà mọ̀ pé bẹ́ẹ̀ ṣe ń sọ yẹn náà àwa náà ń try láti next time kẹ́ máa wojú kẹ́ máa wọra náà torí bẹ́ẹ̀ ṣe lóòzù 200,000 sí ni olùkún rẹ̀ ń signal yín mò ń signal yín sá. wọ́n ní mi fún 200 nínú ó kì í pè kí ṣe fún wọn ni sá. ẹ fún wọn náà mi ní kó fún má fún wọn náà. olùkẹ́ cancel wọn ni. ẹ ṣe sá. ó ti tó. kẹwàá pa ẹ kú jókòó ṣé mi ò pẹ́ jù báyìí. báwo wá ní àwọn ọjà yẹn. Basically, all the merchandise, we already have everything set up. The infrastructure from Chicago to Nigeria is all said and done. We just need somebody that you feel can handle the daily upkeep for it. Okay. Yeah, it doesn't mean pé bí èèyàn tó máa head the office bẹ̀ yẹn. Yes, sir. Oh, good. Don't worry. Do you have anybody in mind? No, not yet. I'm still going to think about it. Ọ̀gá ní anybody lọ in mind because èmi fúnra mi náà wò pé mi ò rò pé bóyá ẹ tí máa ní anybody ní mind because èèyàn bíi Mr. Ben yẹn wọn wà trustworthy rárá ọ̀rọ̀ wọn ẹ mọ òwe tó máa ń pa pé ẹni tá gbójú òkun lé òjò ẹni àgbà òní Mr. Ben táwa ló lè lò. Ibi táwa la wá lè lò. Ọ̀gá tí wọ́n tẹ bèrè yẹn olèmí náà wò bí ẹ lè lò bí èèyàn tẹ lè lò ẹni yẹn ó máa dàbí irú èmi báyìí mi sọ pé mi ò bọ̀ ìbí èèyàn tó dàbí irú èmi báyìí èèyàn tó wà expose you know like in one word èèyàn tó já ẹ mọ̀ bí irú àwa báyìí tá ti gbé irú bẹ̀yẹn rí àwa ti mọ bí wọ́n ṣe máa ń ṣe gbogbo nǹkan bẹ̀yẹn ànúmọ̀dẹ̀ wà very sure wípé Mr. Charles náà wọ́n máa accept mi pẹ̀lú tọwọ́ tẹ̀sẹ̀ mi sọ pé mi ò so bọ̀ tí bá fi lè dérò pọ̀ yẹn máa ṣe ju lẹ́yìn fúnra yín bẹ́ẹ̀ ṣe lérò lọ máa dẹ̀ ọ̀gá ẹ má bínú ọ̀gá iṣẹ́ ayé mi má bínú. Mr. Tokunbo Charles mo ṣì máa Dayo. Yes sir. Bó ṣe ń sọ̀rọ̀. ẹ má bínú. I'll ṣe ronú sí ẹni tó máa wá síbẹ̀ and I'm going to get back to you. Kò ní sí wàhálà. Everything will be set. Ṣẹ̀gbọ́n, wọ́n máa get back sí yín èèyàn tó bá máa head ibẹ̀. Èèyàn tó bá máa head ibẹ̀. Ọ̀gá máa get back sí yín. Kò ní sí problem. Bọ́n yẹn sọ yẹn kò ní sí wàhálà. Kò ní sí wàhálà. Everything ti set. Ẹ lè máa lọ, àbí? Mo dúpẹ́ pé mo rí àánú gbà o. Mo dúpẹ́ pé mo rí àánú gbà. Bílẹ̀tì à, bó ti rí. Pàrípà. Jọ ṣé àfiṣe ra? No, first of all, introduction. Ṣé àfiṣe ni? Torí sọ̀rọ̀ kí bá ṣe àfiṣe ìwọ rẹ̀ máa wà ní January, ìwọ rẹ̀ máa wà ní February. Jọ ṣé kí bá ṣe sọ ọ̀rọ̀ fọ bóyá COVID-19 àbí coffee ó ṣẹlẹ̀. O máa mọ̀ sọ fọ láti January to December o máa ma wá bí. Jọ kí ni problem rẹ̀? Ṣé owó ràn friend last month wọ́n lè fi dàbí business ọ̀kanlẹ̀ kó máa sọ fọ ta eku ẹja yín máa sọ fọ eku àtẹja ó máa ń bọ ìfà lọ. Kí ni kó máa ta eku àtẹja? Ìjẹ̀bú ọ̀rọ̀ ẹni yóò dáa. Lọ́nà èsì jọ mo gbọ́ ya sọ̀rọ̀. Owó skul mo wá gbà. Owó skul ẹni kí máa fowó ṣiṣẹ́. Owó skul ló wá gbà. Ṣáà wá lọ skulu. Èmi máa lọ Ìbàdàn poli. Kan tí pé satellite campus. Mass communal reading níbẹ̀ kí o jẹ́ náà Adéṣoyìn inú gbóra àjókòó sí ní Báríkè. Wo ojú mi kọ̀ọ̀kan gbogbo àmì sọ̀rọ̀. Jọ kí wéé bá sọ fọ ọmọ mu wa àwọn ọmọ ṣe ń gbà. Wéé sọ fọ ya give away rè ẹgbà. Gbogbo ọ̀rọ̀ tẹ́ ń sọ ìtẹ́ mi ọ̀nà. Báyìí ní ló jáde mo lè ṣe transfer. Ìjẹ̀bú ẹ̀ lè. Mi lè rí. Kò máa yà náà àwọn sọ̀fọ̀ Ìjẹ̀bú náà ń owó rẹ̀ dẹ̀ máa ń ká jọ next. Mo ti mọ̀. Next. Mo ń bọ̀. Fọláṣadé bílẹ̀tì à jọ ìwádìí èsì wọ́n máa ń jáde tí o kò máa wọlé wa kí ni problem rẹ̀ gan kí ni tí ojoojúmọ́ rò máa dé ebe kó máa wà bí ìdán. Àkílódé gan-an onímìlìkì òṣèré alágolo ló ń sin wọn. Onílẹ̀ yẹn kí ló dé gan-an onímìlìkì òṣìlẹ̀ kẹ́lá. Wọ́n ṣe kọ́ ẹ̀ ní FM school yẹn
má jẹ́ kọ́ ní ff school yẹn ó sì problem ó yá ẹni ẹ fẹ́ wo tí kọ́ mo bá wa tí kọ́ ọ̀gá ni mo fẹ́ rí. o ti yé mi má wọrí ìdúró sapá náà yẹn ọ̀gá rẹ̀ fà jọ next person lẹ́tà orúkọ rẹ̀. orúkọ mi gentle. gentle oṣù ọ̀sọ̀bọ̀ gentle oṣù ọ̀sọ̀bọ̀ gentle kó bá má jáde oṣù ọ̀sọ̀bọ̀ káàbà wọ̀ bọ̀dí lọ́n oníbàṣẹ máa ń gbá náà Tinubu ó yá ọba next person. ìbéèrè gan o ti fẹ́ jọ ilé ọ̀ṣpọ̀tù everybody kọ́dẹ̀ àtòrò wọ́n bí ọ̀dẹ̀ ni ẹ́. Babanla. ṣé ẹ̀rù pé ẹ̀kọ́ ga níyàwó rẹ̀ ṣá? mo rò bẹ́ẹ̀ kọ́ ẹ̀kọ́ níyàwó lé náà. So feel pé by now your koga ti níyàwó. Àbí náà. Yes na àbí náà. And they were the right candidate. Èmi báwo? No, nǹkan tẹ́ ń sọ nìyẹn. They were the right candidate. No, má fi báyẹn náà. Mi ò kí ń ṣe irú nǹkan báyẹn. Mi kàn pé báwo lèèyàn ṣe máa dàgbà tó yẹn. Tó dé tún máa dá wà nílé báyìí. Bóyá kò lọ bá wọn kò sọ fún wọn. Ẹ ó kalẹ̀. Káàbọ̀. Ọ̀gá ni sọ fún yín pé àwọn ń bọ̀ wọ́n bí ṣìlòkè. Kí ni jíjẹ kí ni mímu? Ṣé ká lọ fún juice? Fún wa ní juice. Juice. Ẹ̀yin kọ́? Nǹkan tó sọ yẹn ni kò fún wa. A ti wá òkè pẹ̀lú juice. A wà òkè pẹ̀lú ẹ̀. Ẹ ń bọ̀ mọ̀mọ́ tíá bíbẹ́ yìí mọ́ wá bí. Ẹ̀yin lójú tẹ́ fi mọ̀ ọ́n wò kí lẹ́tẹ̀ ìjókòó ń bẹ́ mọ̀ páyọ̀ ọ̀gá lẹ jókòó sí i. Dúró má insult mi kí ló ṣẹlẹ̀? Yìnyín ṣọ́ọ̀tì yìnyín mo ń sòótọ́ ọ̀rọ̀ ni ayé ọ̀gá ni kò dáa ẹ dákun ẹ jókòó bí àwọn sàwáwù yín jókòó sí i torí bẹ́ẹ̀ sí jókòó láàyè ọ̀gá ẹ ti fẹ́ mọ̀ sọ̀rọ̀ bí ọ̀gá ẹ ti ń pàṣẹ bí ọ̀gá ẹ ń gbẹnu wọn sọ̀rọ̀ gbogbo wọn ò sọ̀rọ̀ ẹ̀yin lẹ́ sọ pé júùsì ní kí n gbé fún gbogbo wọn ọ̀ ìyẹn ṣe wàhálà ẹ bá ń jókòó bí tí àwọn. Ó ti tó àlejò ni mí bíbà mọ́tò ṣe máa bá mi sọ̀rọ̀ àmọ́ ọ̀gá mi ni mo wá rí ó ń ṣe ẹjọ́ ẹ̀. Àǹtí sílẹ̀ ń kó kílẹ̀ ní fún yín. Juice yẹn wà kẹ́. Ẹ̀yin náà kọ juice. Ẹ ṣé. Yàwá juice. Ọ̀fọ̀ tí yín. Ṣé ẹ lè sọ̀rọ̀ pẹ̀lú gbogbo nǹkan tó sọ yẹn? Ṣé ẹ rí i pé ọmọ etí ń rude ṣá? Ṣòro pé rude ṣá. Ṣé mo rò ṣé nǹkan tó yẹ kó sọ nìyẹn? Ṣé mo rò pé ó rude àbó rude? Ṣé mo yẹ pé tẹ́wé bá ti pẹ́ lára ọ̀ṣẹ́ ó máa ń dọ̀ṣẹ́. Ó ti jọ Ghana. Ó dẹ̀ ń pọ̀ ga ni àkínpọ̀ lọ́run lẹ́gbẹ̀ẹ́ wọn. Ààbọ̀ ó ti wá ń pọ̀ jù kó máa bá mi sọ̀rọ̀ tó ṣe ń bá mi sọ̀rọ̀. Ó dùn mí o, mi ò lè parọ́.
ṣe pedicure. No, wedding àti marriage. Ẹ kú oríire o, congratulations. Wọ́n bá rán ẹ kalẹ̀, àgbo, wọ́n àtọ́, agbára Ọlọ́run. Ọ̀gá ń bọ̀. Nẹ́dẹ̀ sọ fún ẹ mú kún náà. Àmọ́ bá ṣe fẹ́ ṣe. Lọ́dọ̀ àwọn okay for now. Mú ìgbà máa ń dáná. Lórí oko. Chama sa. Era sa. Chama rèdè. Yes sir. Àwọn làwọn nígbà kan sá tí wọ́n ní fẹ́ ṣe wedding pẹ̀lú ìyàwó mi. Àwọn rè mú invitation rẹ rán láti photocopy rẹ wá. Okay. Bẹ́ẹ̀ni. Congratulations. Yes sir. Báwo wá ni? Báwo lẹ everything? A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ṣẹ́rí nígbà tí a ṣe wedding. Ẹ jẹ́ kí n ṣàlàyé wọn ṣe ojú máa ń tì wọ́n àwọn rè ṣe wedding náà má ṣe wedding yẹn náà ṣe photocopy invitation wà náà ní agbára láà fún ní 500,000 kẹ́tọ́ fún gbé wọ́n ti ṣe wedding náà wọ́n kọ́ sọ fún káwọn wá sí káwọn wá dúpẹ́ o. Congratulations. Thank you sir. Mo ti rántí ojú yẹn dáadáa. Ojú sísá ẹ̀ ti wá. Àwọn èlé rántí ẹ̀wọ̀n náà àwọn akọ́kọ́ wa nígbà yẹn wọ́n lo wíìgì wa low cut wọn gẹ̀ but náà wọ́n dẹ̀ ti gba 500,000 wọn fi gbé wíìgì. Wọ́n dirun time. Wọ́n dirun yẹn all back ìyá kan oní àkànrun wọn dì nígbà yẹn. Congrats. Bẹ́ẹ̀ ni. Láti wàhálà náà kọ̀ wá pé kọ́ wá dúpẹ́. Yes sir, a ní ká wá dúpẹ́ ni. Sir, ó ti lóyún sir. Láti sọ. Oh God, oh God. Ó ti ẹ̀ wá dàbí ìgbà tó yín wà lára. Ẹ lè dà ẹ má bínú sẹ́yìn fún mi náà sọ gàmí ẹ má bínú. Ṣé ẹ lè dàbí sọ oyún ara rẹ̀ wọ́n ẹ ṣe é ní wọ́n yìí. Wọ́n jẹ́ kó máa pè ní child abuse gọ́gọ́rọ́ jẹ́ kí Insta blog gbé. No, ó dàgbà wọn kọ́ ní sports catch ni. Ṣọmọdé sá ọ jáde nẹ́nu ẹ kú farada ẹ kú ọjọ́ àtijọ́ bá ṣe máa rí lórí oorun ẹ ẹ mẹ́bìnú ọ̀gá ẹ̀jẹ̀ má bínú nǹkan kó sọ fọ ọmọ kékeré ó kéré pẹ̀lú wọlé ọ̀njẹ́rù ẹrù ẹ máa jẹ lọ pẹ̀lẹ́. Sá mo tún wá ní kékeré wá máa ń pè sí ìtọ́rẹ̀ tí lóyún sá wọ́n á wò pé ó fẹ́ ṣí ṣọ́ọ̀bù sá. Ẹjọ́ kírítọ̀ ga mi bẹ́ẹ̀ mẹ́bìnú ẹ̀jẹ̀ kí máa sọ̀rọ̀. Àwọn ni mo bá sọ̀rọ̀ sá. Ẹ máa bá wọn sọ̀rọ̀ lọ. Okay sá. Ẹ kò help am because so that kò ní máa disturb tí bá ti já máa lọ sá. Tó bá ṣí ṣọ́ọ̀bù yẹn a máa ra ọjà síbẹ̀. Ìyẹn lè máa fi tọ́mọ bá dé kò ní dé sórí. Ẹjọ́ ga mi mẹ́bìnú ṣé ayé ìrìn ra wà ní. Mi ò má kọ́kọ́ ṣe wedding 500,000 kójú bá tiẹ̀ ti fúnra yẹn ojú ti ìyàwó kẹ́ ẹ̀ lọ ọwọ́ ọmọ ọ̀rẹ́ ẹ̀ náwó ẹjọ́ ṣé ẹ rí aka ẹ̀mú àìká rè máa ń ti kúrò ojú máa ń tì ẹjọ́ má bínú ọ̀gá ẹjọ́ ẹ̀sìn mi ní 1 hour kójú bá ti ojú ti àyà ní ẹ̀ bẹ́ẹ̀ sì lọ ọwọ́ ara tí fún mi kó ṣe ṣọ́ọ̀bù wọn ẹ kọ́kọ́ wá bí ẹ má bínú ọ̀gá mi 500,000 wọn fún ẹ láṣẹ wedding ẹ ná àwọn ènìyàn wọn wá lọ́tún jọ ẹ ṣe wedding kan bẹ́ẹ̀ sí parọ́ kí ẹ sọ fún àtọ́rí ṣe ló lè ṣe ó gbà at the end of the day ẹ ná 500,000 wọn tún bẹ sí ṣọ́ọ̀bù ẹ lábẹ́rẹ́ Atlanta ojú ìtù ẹ̀ nẹ̀ṣẹ̀ ni àbí ẹ̀ nẹ̀ pẹ̀rẹ́ntì ọ̀gá mi kọ́ ní ẹ̀ ń dùn mí ó ń dùn mí. Kílódé tó wá kẹ́ lára tó báyìí. Ẹ má jára wọ̀ mí níwájú ẹ má jẹ́ kọ́ mọ́ sọ fún ẹ̀mí lẹ́nu owó járe ó kàn dùn mí sọ fún bọ́n ṣe máa wà kọ́ máa tọrọ owó kiri lẹ̀. Ìjẹ̀bú. Sá. Accountant la fi ẹ ṣe nulẹ̀. Bẹ́ẹ̀ni sá. Gbèsè lọ́fíìsì. So calm down. Àti mú ìbá mi. Àti mú ìbá. Ó ṣe. Ẹ má bínú. Yes sir. Ẹ má bínú o. So ẹni ẹ fẹ́ sí ṣọ́ọ̀bù sí. Bẹ́ẹ̀ni sá. Ẹ ti ṣe wedding. Bẹ́ẹ̀ni sá. So ṣọ́ọ̀bù ló kú báyìí. Bẹ́ẹ̀ni sá. Ẹ bá wá sí ṣọ́ọ̀bù tán kí ló máa tó fẹ́ kú báyìí náà. A máa ra ọjà síbẹ̀ náà ni sá. Kọ́gà tó di wọn sọ̀rọ̀ nípa ọ ní mu o. Torí kò sí owó tá a máa fi lọ sọ ní gbogbo mi ò fẹ́. Torí wọn bá kó bá dàbí sọ bí tù sọ dáadáa náà torí Dubai wọn plan tẹ́lẹ̀. Ti ń plan ọ ní mu ibo ló wù kẹ́ lọ yẹn náà. A plan láti lọ Dubai and tá a bá lọ Dubai a ó pè ká gbàgbé dé Canada àbí bébì. Bẹ́ẹ̀ tá a bá kúrò ní Canada fún sí South Africa. Ibẹ̀ la máa gbà wá ní. Ọ̀rọ̀ fowó tọ́. Ẹ sì fẹ́ lọ South Africa. Ó lọ bẹ́ẹ̀ gan ni sá wà mo ní pé ká kọ́kọ́ ṣe ṣọ́ọ̀bù ká tó bá next year. Nǹkan ọ̀yọ̀ kan mo tẹ̀ láìkí pa ìméjì ẹ love ara yẹn. Yes sir. Láti bẹ̀rẹ̀ tó jẹ́ wọ́n di ọwọ́ sá. Wọ́n di ọwọ́ ara wọn mú ìfẹ́ náà ṣe. Thank you baby. Ìjẹ̀bú bá mi fún wọn ní bá fún 1 million. Wow. Ẹjọ́ ọ̀dọ̀ alájí rẹ wà ẹjọ́ ọ̀dọ̀ alájí rẹ wà. I'm sorry sir. Thank you sir. I'm on my way sir. Thank you sir. Yes sir. Mo bọ́ sir. 1 million. He's kind. Yes sir. Ẹ kú jókòó Thank you sir. ẹ kú orí. Ẹ ṣe kò sá kọ́kọ́ ní ṣe. Ẹ má gbà mí lọ́wọ́ ẹjọ́. Okay sir. Má gbà mí lọ́wọ́. 1 million. Ẹ wò bí. Yes sir. Congratulations sir. Ẹ ṣe. Okay sir. New wedded in town. Ẹ wo ẹ kú oríire ọ̀gá
Ó sọ kí n fún ẹ ní 300,000. No sir, no sir, no. 1 million sir, 1 million. Àwọn ẹgbọ́. Very well sir, very well. Ẹsẹ̀ ni màá wà bí dédé bí mo ṣe ń sọ̀rọ̀ kí n bàbá kì í yẹn hàn kí n má dàbí sọ fọ àbí rún sọ ẹ̀dá. Ṣọ́bà pa ọ́. No, wọ́n kàn takò wáyé nǹkan kàn sọ. Ó wà bí ìzùwà ni. Ẹ wo mo yín sọ tiẹ̀ mo yín sọ tiẹ̀. Èmi rè má gbé owó jáde fún ẹ sọ́fọ̀ mo yín sọ tiẹ̀. Màá cancel. Mo lè poison. Mo lè poison. This man could be dangerous. So kókó ibẹ̀ ni sọ fọ 1,20,000. Sir, uncle sir. Ṣé 1 million no 20%? No, 1 million that sir. But your 10,000 naira sir. Kẹ́lẹ̀ fún wa ní. Nínú kiri. Nínú 1 million. Yes sir. God bless you. Kọ́ ti pẹ́ wà lọ. No sir, 1 million naira sir. Kí ni your 10,000? Not really. Kí n bá yọ 10,000 nínú 1 million ní ìgbà ọdún kí n kú ẹ dìde. No sir. Chairman Alhaji. Wọ́n ti la kírun, wọ́n jẹ, ènìyàn MC Olúọmọ wọn, ẹ jẹ. Oh yeah, 10,000. Sorry, 20%. 200,000. 200. Sir, I Sir, àwọn náà fẹ́ gbẹ̀rù wọn o. 200,000. Sir, 1 million fẹ́ gbẹ̀rù wọn, 500 naira, kọ́ ní pé 550 naira ó pọ̀. Ó gbà bẹ̀rẹ̀. 100. Ọlọ́run pátá ló lè pa ta ló fẹ́ bómi sọ̀tá àbùdí ni tó ló pa àbùdí ni tó lọ́sàn-án. Èmi wò pé kò sígbà tó jẹ́ pé tí n bá rí báyìí ẹ mọ̀ lè dùn ni ojú yóò mọ̀ lé ní ẹ̀ rẹ́rìn rárá. O ò ní rẹ́rìn rárá. Ẹ ti ń lọ ni. Mo ṣe ń bọ̀ ni mo ṣe ń bọ̀ látẹnu gate ẹ̀gbọ́n ẹ wà ní Yaba tó ń gba treatment. Láti jọ́ tí mo ti mọ̀ bọ̀dá yìí sẹ́ẹ̀rí ká mọ̀ parọ́ bí bọ̀dá yìí ṣe wáyé yóò padà kó ọ̀bọ lọ Abakaliki ní tí ọmọ lọ tà ní ẹlẹ́yìí awèrè rí. la máa jalè kan gá ó ti dé ó yá iṣẹ́ ti yá oníṣẹ́ ó yá
ó mọ̀ bá ṣẹlẹ̀ jẹ́ kí n di èmu ìwọ ṣe kíní mú yẹ tẹ̀lé mi. kọ́ni ọ̀sọ́fọ́ òun ní gbọ́ òun àwọn agbọ́n ṣe kiri á nígbà. ẹni possible kọ́ni ọ̀sọ́fọ́ òun ṣiṣẹ́ ní ilé ọ̀gá fún ọdún kìíní ọdún kejì kí má ṣe kiri kọ́ má ṣọ̀nà ara mi. kọ́ pẹ́ mi ní ọmọ gate man àbí kí n ṣe lọ́fọ́ from 0 to hero but ìyẹn dùn mí jù ṣé mi ṣe wáyé èyẹ kí n ti máa lò lẹ́sọ̀ 2018 àbí èyẹ kan ti pè mí láti Amẹ́ríkà sọ fún Ìjẹ̀bú lẹ́sọ̀ ṣe àti rà fún ẹ kí máa lò ìwọ rè òun rè dúró ẹ̀ wọ́n ti mọ̀ sọ fún alágboro wa ní Ìbàdàn kó máa tá àgbo àwọn eléwé ọmọ jẹ́ ká lọ. ààrẹ Ìjẹ̀bú kí ló rọrọ mi kí mo ṣe fún ọ òrò lẹ́sọ̀ọ̀sì lóra rẹ ọwọ́ àrò pé kí n mọ ọ̀tà gbó. ó dájọ́ ọjọ́ mẹ́bìnú má sọ fún ọmọ òfin alágbóró ẹ̀ kúkú bá ṣe kiri àwọn lẹ́kúlẹ̀já sọmọ sọ fún ifá tí pọ̀ káàkiri náà àwọn gbé náà tún ó gbé yẹ̀kú níṣẹ́ bàbá àmúlí fá kó fi ẹ̀ṣẹ̀ bàbá lórí wọn. torí tán bá fẹ́ rúbọ. kọ́lé máa rúbọ náà dọ̀ rẹ wéètì níṣẹ́ wàhálà ṣọ́ọ̀bù rẹ̀ rò máa jókòó sí kókó máa tẹ Instagram pínpín yóò máa ọ̀dà àwọn lórí online mi crown yóò máa pọ́n tó rọ́wọ́ mi pọ́n. àmọ́ dìlífà fún mi. àwo bó ṣe mọ́ bẹ́ẹ̀ ń bá mi lẹ́rù. ìṣe ní ìṣe bẹ́ẹ̀ òòrò rẹ̀ rò mí rárá kí n wà nù ilé ọ̀gá kán mọ lórí ogún èèyàn kọ̀pọ̀ síbu ìwọ tí wọ́n ń ro kúrò mi onímì mọ́ ọ̀tà gbó ṣé mi ro pọ̀nmọ́ rú ọ ṣé mo ro pọ̀nmọ́ rú ọ. ṣé kán sọ fọ pọ̀nmọ́ Ìjẹ̀bú tí máa sọ fọ ń jẹ pọ̀nmọ́ rán àbí mo sọ fọ kó máa ta ikú àtẹjá èrè wa lórúkọ ẹ̀ gan. èmi ń wọlé ta mọ́tò. níṣó. òyà lónìí ìlà ẹ̀ máa dọ̀là máa jẹ́ kí wọ́n mọ̀. Adeniran àwọn máa jà dànù. gbogbo ẹ̀ pátá. lónìí ni kò ní dọ̀là àwọn jalè kúlẹ̀ lónìí ni kò ní dọ̀là àwọn ajá. gbogbo ẹ̀ láàrin ìwọlẹ̀. oníyàlẹ̀ fún mi máa tó gbó owó. olóòlì jẹ́. ó pọ̀ síbù. ìgbàmọ̀. lọ́wọ́ rẹ̀ máa ṣe rè ìwọ gbé ìdílé wa ìdílé wa. gbọ́dọ̀ gbọ́dọ̀. owó sọ máa ń gbọ́ wúrúwúrú nínú yàrá. ilé ìwé yẹn ó sọ wá alẹ́ ò máa ń gbọ́ wúrúwúrú. àti ṣe wọ́n sì ní. ó bẹ̀rẹ̀ wọ́n ṣe pé ọ̀la abẹ́ta wà nínú ìṣẹ̀lẹ̀ ìṣọ̀kan ọ̀gá. agbo iná ìjà ṣáàjọjá yàrá ṣáàjọjá yẹn kó bá sọ ṣáàjọjá o ṣáàjọjá. ẹ má dé irun bat outcome rẹ̀ máa ń dín sáà o ọ̀pọ̀lọpọ̀ lẹ́rẹ̀ tí wọ́n máa ń wó ènìyàn kí ènìyàn bẹ̀rẹ̀ ṣe kí complete style mo sọ fọ kẹ́ continuity òun rẹ̀ máa ń ṣe kí ni òun rẹ̀ máa di ìdí rẹ̀ tọ̀. àwọn pa rẹ̀ sáà kí ni wọ́n fẹ́ sọ wẹ́ tán jẹ́nẹ́rétọ̀ irọ́ ẹ̀sẹ̀ jìdá àwọn rẹ̀ máa ń di cameraman but at the end of the day bá ti fẹ́ sí ọ̀rọ̀ yìí ṣé bí ojú rẹ̀ sọ fọ ọ níbẹ̀ ọtí gbé òṣàwọlé kẹwù dẹ́rù máa ń rí orí ẹ̀ máa ń wù. ṣé ń parọ́ ni nígbà mo rí pé ó ti má sí wọn orí mi máa ń wú má ti dí ẹnu ọ̀nà báyìí orí mi máa ń dìde. ṣé o mọ dédé expectation mi sọ fún báyìí já yàrá yẹn ó dàbí kí n rí àwọn ọ̀nà tí ká kan tí sẹ́ẹ̀tì ìran kan lẹ káwọn ọmọ máa ṣe gbó ẹgbẹ́ níbi ẹgbẹ́ náà kọ́ orí ẹni kó bẹ́ẹ̀ sì wú. n ti ẹ̀dùn mi rò pé bí n rí bí ọmọ tuntun kan tán rí ìbọn odó. kàn fẹ́ gún. láàyè aṣọ́gun sóògùn. aṣọ́gà sóògùn ojúra máa fi wú ọ̀gá ọ̀ṣọ́fọ́ àmọ́ kọ́ làbí ṣe ní yàrá yìí. mi ò mọ. kọ́ làbí ṣe ní yàrá lójoojúmọ́. kọ́lọ́ ń darí jì wá o. kọ́lọ́ ń darí jẹ́ ni o. kọ́lọ́ ń darí jì wá ni o. nínú ìṣẹ̀lẹ̀ sọ̀rọ̀ ọkọ mi nínú ọwọ́ mi mọ́ sọ́fọ́ ìwọ rẹ̀ jálẹ̀kùn. dákẹ́ni. tilẹ̀kùn wa. abẹ́wà gbà mí. lọ́lẹ̀ sí. èmi mo mú mi dání èmi mo jálẹ̀kùn àbí. yìí wàá sọ collective náà àwa la já. àwa la já bí wọ́n bá jọ kun ìtò tó ń gbé mi sọ fún ọ gẹ́gẹ́ bí obìnrin ṣó yẹ kí wọ́n gbà mí gbọ́. wọ́n kọ́ lọ gbá front. ṣé bí mi ṣe gba front náà o ti di ẹ̀bí o ti di ẹ̀bí náà jẹ́ sọ́fọ́ introduction bíbélì láti bẹ̀rẹ̀ ádámù àti yífù èsì yífù rẹ̀ sọ́fọ́ ádámù gba èso ápù kò jẹ́ rèwà ní ìyá ìfù. kòkòrò ojú ń bẹ lójú ádámù. ìlọ yẹn kó má sọ ní yífù fún ní ádámù ní ápù kò yẹ jẹ́ ẹgbà ojú wọn méjèèjìlá kò yí sọ́fọ́ ọkọ ni owó àníṣe yẹn sọ́fọ́ ó fọ ọ́ọ̀bù ó yọ wọlé kókò mọ̀ náà lé. wọ́n lọ́kàn jọ àbí wọ́n bá jọ kun ìgìdì obìnrin ò ní sọ̀rọ̀ fún kí wọ́n náà gbà pé ìwọ lọ́jà ò bàgà bá fi lè dé ìwọ lọ́jà. ìlọ ṣáàjọjá. èmi kọ́. ṣáàjọjá. èmi. sọ iye mi o ṣáàjọjá. ìsìnlẹ̀ o ṣáàjọjá. tí mo sẹ̀ dé. èsù problem tí mo rùn má ṣe. kíni alákọ̀ọ́ bá ti sálámù ọjà kíni mi ò jálẹ̀kùn ìwọ ni mo bó ṣe já.
sà sà yàrá rẹ ibi ẹ̀ ń sùn kí màá la ṣe níbẹ̀ láti gbà tí dé ilé mi kọjá sí ti rúùmù náà mi máa ṣe wọ yàrá rẹ kí màá la ṣe níbẹ̀. ta ló ń bẹ sọ̀rọ̀ yàrá bẹ̀ yẹn yàrá kejì ta ló lọ síbẹ̀. ṣé secret room ẹ room àṣírí. ta ló lọ síbẹ̀ ta ló sọ fún ẹ pé secret room ni. ọ̀nà ọkùnrin ẹlẹ́bẹ̀rẹ̀ máa mú wọn dáadáa lórí Instagram àwọn wòlíì àròlé tó ń ti àṣírí àwọn rẹ̀ close gangan kọ́mọ́lá ṣe wọn wọlé ìnà ẹ̀yìn kan lájà room àṣírí. tí mo gba àṣírí sí inú ilé ni tí mo gba wòlíì àròlé síbí ni. rárá èmi tó ti mú ìbà rẹ gbà. so ìwà àti mú ìbá mo mọ̀ pé wà nílé yìí so báwo ni yàrá yẹn ṣe wà ní jíjá. mi gan bẹ́ẹ̀ mi kọjá mi gun staircase mi mọ̀ staircase gun ànẹ̀ lọ́dọ̀ ẹni nílì sàn. mú ìbá. mú ìbá. ibo ló wà. má ṣìkìṣìkì ni òun wà. mú ìbá. mú ìbá. mú ìbá o mú ìbá. olórí burúkú má la já àṣírí kó má la bọ́ kó má lọ jábọ́ olórí burúkú wọ́n ṣe làbí ti la ìlà ẹ̀kọ́. mú ìbá. èmi náà ti bá yẹn pé ó má la jábọ́ sọ́wọ́ ọ̀gá náà. mú ìbá o. For he's a jolly good fellow. For he's a jolly good fellow. For he's a jolly good fellow. And so say all of us, hooray! And so say all of us, hooray! And so say all of us, hooray! For he's a jolly good fellow. He's a jolly good fellow, for he's a jolly good fellow, and so say all of us. ó lágbára nǹkan kan wà bíi tí o tiẹ̀ tí yé mi kí ni mo ṣe tí mo fi dìsáàvù irú àpéjọ yìí. ọ̀gá ẹ deserve jù báyìí lọ tábà tún ṣe tó tún dùn jù báyìí lọ in fact ó tọ́ sí nítorí pé gbogbo wa yìí náà la forí lórí la fi kún lókun la wá rò pé kí la lè ṣe ẹ̀yin náà wo bẹ ṣe ń tọ́jú wa ẹ dà wá pọ̀ mọ́ mọ́tọ́ ẹ ṣe wá bí ẹrú relationship wa ò dàbí ọ̀gá sí ọmọṣẹ́ in fact eléyìí jẹ́ nǹkan ìdùnnú fún wa sà ó ní gbogbo wa fi wá gbéra wa dìde lónìí náà la máa mú mi dùn. láfikún sà èmi gẹ́gẹ́ bí èèyàn kan látìgbà tí mo ti darapọ̀ mọ́ iléeṣẹ́ yìí ní gbogbo nǹkan mi ti ń lọ síwájú kí tiẹ̀ tún ṣèmi nìkan ọ̀pọ̀lọpọ̀ wa nítorí gbogbo ojú tó wà mí báyìí ló gún régé sà and again sà gbogbo nǹkan tí a bá fẹ́ òun lè ń ṣe fún wa kódà èyí tí a fẹ́ gan ẹ tún máa ń ṣe fún wa ẹ mọ ẹ tó ṣu wa ẹ ń tọ́jú wa bíi pé wọ́n jọ bí wa nínú kan náà ni sà tí a bá ṣe ju báyìí lọ ẹ deserve ju bẹ́ẹ̀ lọ sà. gbogbo nǹkan tí mò ń ṣe normal thing ni téèyàn bá ní ọlá bí àṣelọ́lá yìí kò yẹ kéèyàn wá dáyà dé gbogbo ẹ̀ àbí pé ẹ kò lè máa rí nìyẹn ẹ dáyọ̀. bẹ́ẹ̀ ni ọ̀gá actually kò really see much tí mo fẹ́ sọ because mo ti sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ó kàn fẹ́ try láti appreciate oore tí yín gangan ó fẹ́ túbọ̀ fi ẹ̀mí ìmoore hàn sí. Yes sir, you really deserve more than this. Like I deserve to live. Ẹ̀yin tẹ́ mọ̀ ẹrú, tẹ́ sọ́dọ̀ mọ̀, tẹ́ mọ̀ everybody, both àwọn tẹ́ mọ̀ àtàwọn tẹ́ mọ̀ rí, and you make us feel welcome and rich. Thank you sir. Kódà ọ̀gá nǹkan tá a fẹ́ ṣe fún ojú báyìí lọ but torí pé ẹ jẹ́ man of principle. ṣe rí gbogbo nǹkan tẹ́ wá sí ẹ ṣe fún mi lẹ́yìn mo really appreciate it gan tí bá ṣe pé ẹ ṣe irú àjọba yìí èmi gan alára ti gbàgbé pé ní lọ́jọ́ birthday ṣùgbọ́n fún nǹkan tẹ́ ẹ wá ṣe yìí fún nǹkan tẹ́ ẹ wá ṣe yìí everybody all of you ó máa fún yín ní 100,000. Thank you sir. Thank you sir. Thank you sir. ọ̀gá ìkéde náà yọ sí èmi náà àjọ wà nínú abẹ́ àjọ wà nínú. ṣé kí n fún ọ náà ni. Yes sir. kí n fún Dayo máa ní. because gbogbo èèyàn tẹ́ bá ní kí n fún lówó wọ́n kọ̀ bọ̀ báyìí mi ò kì í yan bẹ́ẹ̀. Really? wọ́n máa fún wọn lówó wọn. èèyàn kan máa fẹjọ́ ẹ̀sùn mi recently. má wọrí má
máa sọ yẹn létà àyàwó lójú wọn ìwọ náà máa fún wọn náà 100,000 àwọ̀ ẹ̀ náà kú ló wà. Sister foundation èyí náà wà ń bí. ọtọ tí ẹnì kan tí mi wá rí fún tẹ́lẹ̀ bọ̀ mú ibà gbogbo ẹ̀ tí everywhere ṣe dáadáa wọn ló pé àìsí bẹ́ẹ̀ láì bá wọn dá sí sá ẹ ṣe gbọ́dọ̀ sí. àyìn náà ti ẹ̀tì ní nínú 100,000 yẹn rẹ̀ bí. Yes, sir. Yes, sir. I'm really grateful. I'm really grateful. Yes, sir. I should go this sir. Owó tí bọ̀ sá. Ọkùnrin rí ìyàwó mi bí ṣe rí ọkùnrin mo ṣe bí àì ló ṣe mi doctor kí doctor bẹ̀rẹ̀ sí wọ́n give me congratulation mi oye congratulation nílò tó ọmọ ẹ̀rẹ́ mi ṣe orúkọ mi rò pé Ijebu orúkọ mi rò pé ọ̀dẹ̀ máa dùn pé lọ́wọ́ ni ọmọ kòkó ń pè. Ijebu ló ń pè. Gbogbo ẹ̀ jíjà ìfipó pé tó ń ba ayé èèyàn tó fẹ́ ba ayé ara ẹ̀ jẹ́ náà sọ fún ẹ tó pé ìkọ́nà báyìí ló ń tẹnu mọ́. àmì ayé kò lè bàjẹ́ járe igbó ẹ̀ gangan ni kókó òun ló máa ṣe nọ́mà. kò burú torí kọ́kọ́ tèmi fẹ́ sọ fún ẹ bí ìjọba bá mú ẹ kó yá máa tẹ̀lé wọn lọ má lo níyàwó. ìjọba báwo àmì ẹ̀ rí ewé gbégbé ni ẹ rí pé ibi tá a ní kí gbégbé má gbé ẹ rí ni. Ọ̀gá ti pààyàn. Ọ̀gá ti pààyàn. Wọ́n ti pọ̀ sàn ẹ́ ti pààyàn ọ̀gá. Sákẹ́jàre. Ọ̀gá ti pọ̀ nìwọ̀n pọ̀ nìyàn rí yé. Ṣọ́ọ̀kì ló ní mọ́tò gbà. Ṣọ́ọ̀kì ló yá dídé pẹ̀lẹ́. Ṣọ́ọ̀kì ló ní gbé. Jíjẹ́ gbogbo ebi gan mi ìjẹun àárọ̀ òwúrọ̀. Pẹ̀lẹ́. Ṣọ́ọ̀kì lásán ló ní mímọ̀ wọ́n yẹn ti pọ̀ ní. Ẹ wò máa torí ọlọ́run ìjọ tó lọ́wọ́ mo bẹ̀rẹ̀ ẹjọ́ ẹ máa wọ ẹ máa mú ọmọ sọ̀dá ẹ jẹ́ kọ́ mú ọmọ sọ̀dá. Ewé gbégbé ẹ̀ o fẹ́ lọ jánà. Ewé gbégbé o. Ewé gbé ló fẹ́ lọ jà. Àti dúpẹ́. Màmá ẹjọ́ mú ẹ kẹ́ ẹ máa yí ọmọ ẹ jẹ́ kẹ́ ẹ mọ̀ sọ̀kọ̀ ọmọ má kọjá o má sọ̀dá o. Ìbá ṣẹjọ́ yìí. Àmì ẹ̀rù. Ìbá ṣẹjọ́ yìí. Ewé gbégbé ni. Ìwà jẹ́rẹ̀ ọmọ kan bá. Ṣé bọ́dọ̀ fún lójú kẹ́ bá ló pé ọ̀rọ̀. Àwọn ẹ̀jẹ̀ kan wà tó bá yẹ gbọ́dọ̀ tó gba mọ́tò ìgbà lọ́wọ́ yìí. Ẹ wo ìyá ṣe rí tẹ bá tẹ fẹ́ fi nǹkan kan tẹ bá fẹ́ fi sọ̀rọ̀ ẹ má fi ti Ọlọ́run sí. Ẹ jọ ìyá kí ló fún yín ní àrídájú pé tó bá jẹ́ pé Ọlọ́run ló ń wa mọ́tò yìí kò ní fi mọ́tò yìí gbà àti pé kò ní kú ni. Ọlọ́run ló wà. Ìyá tẹ bá fẹ́ fi ọ̀rọ̀ Ọlọ́run sí èmi ní kẹ́ ẹ bẹ̀ ẹ má fi ọ̀rọ̀ Ọlọ́run sọ̀rọ̀. Ẹ wò ẹyẹ mi ẹ má jẹ ẹyẹ kí n ja ẹ tán kó kórè wà níbẹ̀ sọ̀fọ̀ láti gbà ẹran ti wà wọ́n mú ẹ irun ọkọ̀ọ̀kan ṣe pẹ̀lú Ọlọ́run kẹ́ ẹ má ṣàdúrà ẹ sọ̀fọ̀ wọ́n bá wọn máa wà ẹ fi Ọlọ́run lẹ̀ ẹ yọ Ọlọ́run kó nọ̀rọ̀ ẹ ṣẹ́ gbọ́. Má yọ Ọlọ́run kó lọ́rọ̀ ẹ ẹni tọ́lọ̀ bá yọ wọnú ọ̀rọ̀ ẹ ti dojú kọ́lọ̀ bá jọ ọ̀rọ̀ wa dojú kìtì iná bá dojú kábíyèsí Elédùmarè ọba ńlá ọba tó jọba lọ alágbádá aná aláwọ̀ tọ́lẹ̀ o ẹlẹ́ẹ̀kẹrin lẹ́yìn fẹ́nu yẹpẹrẹ pé. Akẹ́ má máa kì mọ́ ẹ ní ẹ wò ó God. Ọlọ́run ni lẹ́yìn Ọlọ́run náà tún òun ní ìbẹ̀rẹ̀ òun náà sì tún lópin kábíyèsí Elédùmarè ọmọ mi kí ló ṣẹlẹ̀ lóde. Ìyá Ọlọ́run yìí ó ṣe ribiribi ilé ayé mi. Ọba ńlá tó tóbi. Ọlọ́run yìí ó wọ́n dára ilé ayé mi. Ọba ara. Ọlọ́run yìí ó máa ṣe ètò òwú láyé mi.
àṣeyọ òun gbé Elédùmarè. Gbàrẹ̀lá báwo gbogbo lé nǹkan inú mi dùn gan pọ̀ tiẹ̀ ọ̀nà kọ́ mi yìí inú mi dùn púpọ̀ mo mọ̀ pé o ní ṣáà ní 1 or 2 places láti lọ bọ̀ tí mo fẹ́ sọ fún ẹ kì í ṣe kankan tó le ọmọ ẹni tó jókòó tiẹ̀ yìí dáadáa wọ́n dẹ̀ ní tí èèyàn bá ti ń dàgbà o gbọ́dọ̀ máa fi àwọn kọ̀ọ̀kan kó máa fi hàn àwọn ọmọ tó bí kó má bàa di lẹ́yìn ńlá pé mi ń dẹ̀gbọ́ báyìí lẹ́nu bàbá mi kò lè fi nǹkan báyìí ṣe mo ti jẹ́ kó realize pé o ti ń tásìkò tí mo fẹ́ retire ara mi kẹ́mi náà mo ń láti gbádùn ní ọmọ ají kíní kan board meeting kíní kan ní bá a ṣe ń lọ sóba sí ìlànà kò ń jẹ́ ọlọ́run jẹ́ kí ọlọ́run sọ pé a máa dàsìkò tá a wà yìí ni o adéjú bẹ́ẹ̀ lọ lágbára ọlọ́run àdàgbà àdógbò àfọ́pá fèrègì jòbí ṣe ó ti parí ìwé mo ti ní àbí ṣé o tún fẹ́ fọ́dà mọ̀ lábúrò àbí nǹkan kan ní kí ló ń tún fẹ́ lọ ṣe kò jẹ́ kó o máa bọ̀ wá sílé nígbà tí mo lè ti bá sọ̀rọ̀ tó ti lóun ṣetán pé kí òun máa mójútó company what else again kò sí nǹkan kan tí mo fẹ́ ṣe síbẹ̀ mọ́ so mo láti kọ́kọ́ sọ fún ẹ pé nǹkan dé máa gbé mi kan sọ pé láti ní lọ ọmọ tó máa wà ní position mi nínú òun ń ṣe nǹkan bẹ́ẹ̀ àti pé òkè ṣe ọmọ bẹ́ẹ̀ lọ́dọ̀ mi ó bá mi ṣiṣẹ́ mi ò regret pé ó bá mi ṣiṣẹ́ so orí mi bí ẹ̀gbọ́n orí mi bí ọmọ ìyá orí mi bí ọ̀rẹ́ that is enough for me so ó máa yọjú sí ẹ lẹ́ẹ̀kọ̀ọ̀kan láti wá máa fa àwọn kọ̀ọ̀kan hàn wá máa fa àwọn kọ̀ọ̀kan so by next week try kó arrange gbogbo all stars pátápátá máa wá ṣe formal introduction láti jẹ́ kó mọ̀ ẹ pé ẹni tí ó máa ṣe kíni tó máa continue bí báyìí so ohun tí mo pẹ́ fún gbogbo nìyẹn. ẹ ṣe gan-an inú mi tẹ́ dùn pẹ̀lú tí mo gbọ́ lẹ́nu yín ẹlòmíà wà nílé iṣẹ́ báyìí sí nàìjíríà ń bí tọmọ ìbá ti ṣe tán báyìí òkè òkun ló máa sẹ́ǹdì ẹ̀ lọ wọ́n dẹ̀ ní ojú mẹ́wàá kó ń dàbí ojú ẹni. láyéláyé. tí ẹ bá decide pé ẹ fẹ́ kọ́ ọmọ yín wá take over company ẹ̀yin náà lè ṣì wà ní ibẹ̀ ni wọ́n ní bí iná bá kú. inú tẹ̀ tí o ṣe tán ti kú inú tẹ̀ tí kú inú tí o ṣe tán ti tí kú kú báyìí. ọ̀gẹ̀dẹ̀ tó yẹ àṣẹṣẹ lẹ́nì àṣẹ lẹ́ ọ̀gẹ̀dẹ̀ ni. ọ̀gá ó da ẹ̀ tí ní kú báyìí lápá lọ wọ́n ní kú báyìí à á lò gbàjìnà ká tó padà lẹ́yìn ara wa ọmọ tó lè máa bí ọmọ yẹn sì máa bímọ lójú èmi àti tiẹ̀ náà lágbára Olódùmarè àkànní ju ayé náà ní sá. aṣàwọ̀ sẹ́yìn inú mi dùn torí mo mọ̀ pé àtìgbà tí mo ti mọ̀ wọ́n níwọ̀n bá fẹ́rẹ́fẹ́ bó ti pé close mo rí i pé ìwà tútù tó wà lọ́wọ́ yín ló wà ní èmi náà rí lára tí wọ́n sọ mo jẹ́ mọ̀ dájú pé ìbáṣepọ̀ wa pẹ̀lú wọn ó máa múná dóko dáadáa no problem sir inú mi dùn sí sir. So next week Monday will be ideal for me. She understand but before then ó sì lè yọjú sí bí ẹ̀kan bí ẹ̀mejì lọ́fíìsì sọ̀rọ̀ àwọn nǹkan tó bá yẹ láti fi hàn láti hàn she understand o kàn náà ti disclose anything for anybody ni. màá kàn jẹ́ káwọn staff mọ̀ pé ọ̀gá fẹ́ fún wa ní surprise
bẹ́ẹ̀ni tó bá ti kú ọ̀la tẹ̀ tí ń bọ̀ máa ti jẹ́ kó mọ̀. kí ni ọbọ̀ tí o mú wá yẹn tó ní tó bá dọ̀la kó wá kí n sáà kí ni lónìí fún wa. ẹ ṣe o gbọ́ ni olóhùn fẹ́ lé foundation tẹ́lẹ̀ mi ọmọ ekele mi tó bá rí owó báyẹn ó máa gba club lọ ni ìgbà náà ló máa rántí pé òun ní gẹ̀ẹ́kan ní Badagry tó lọ jókòó tì á bìlẹ̀ pé ibi tí ilé ayé pèsè nìyẹn. ìgbà tẹ́mi náà fẹ́ kọ́lé tèmi náà yóò bẹ́ẹ̀ ṣe àtúntì mi ni God bless you jare. ẹ ṣe gan sa. so ẹni tẹ́jọ́ ń ṣiṣẹ́ pọ̀ nìyẹn. God bless you. ọlọ́gbà. pé iṣẹ́ ta máa ṣe papọ̀ sí wàhálà. no problem. kó tẹ́ gbọ́dọ̀ sí kó gbọ́dọ̀ wọ́n ọ̀bẹ mi gbogbo ẹ̀ sí. Bami. Time for salat. Makpewo. Aisha. Hikmat. It's time for salat, so ẹ jẹ́ á lọ pray o. mi mọ̀ báwo ló ṣe rí ibi báyìí sí. Really? Àwọn rúùmù yẹn kọ́ lókun. No. Mo like master bedroom. Very late. Ẹjọ́ lóbi ó lò dáadáa. Ó lò dáadáa. Yes. Kí wàá la wá ṣe ń bí gan sẹ́? O ṣáà like ibi báyìí ṣá? Mo like it. That's good, yeah. This place is for you. Sir. Àwọn ṣókèrè ni. Ẹ ra lé fún mi. Ṣé o bá ra fún ẹ? There's something bad in it. Láti ẹ ra lé fún mi. Tágbára bá wà fún bàbá àti mi náà nígbà tó wà láti kọ́lé kalẹ̀. Ó máa kọ́ kalẹ̀ fún àbí kó ra fẹ́ mi náà. Just come on, that's all right. It's all right. Mi ò tiẹ̀ mọ nǹkan tí mo lè sọ. No, you don't need that. Ìwọ náà máa ṣe ohun tó ju ilé lọ fún ọmọ tí wọn máa bí lágbára lọ. Àmín ya Allah. Mo ra lé fún ọ lénìí. Mo ò lè ra fáwọn àbúrò obìnrin kò possible. Tí n bá ra ilé fún wọn, màá kàn ra fún wọn. Mo bẹ́ẹ̀ mo ra pamọ́ yẹn sọ́kàn. Daddy, mo fẹ́ sọ fún yín pé plumber yẹn tí wàá ṣe iṣẹ́ tó yẹ kó ṣe. No, fault tèmi nìyẹn o, kò ṣe fault ẹ̀ hàn. Èmi ni mo sọ pé gbogbo nǹkan tó bá ní ṣe nílé ìkọlọ kọ́ wá fún mi. Pé màá pè é, then mo fail láti pè é. Ìwọ náà lè rán mi létí. That's true. So, ọjọ́ wo ni o máa wá báyìí? Tó bá di Monday, remind me. Okay, so màá lè gbé kókó máa bọ̀. I'll do that. Kákọ̀ fún lówó ni. A lot of things wà tó máa ṣe nígbà tá a máa ṣe tá a máa yọwọ́ ẹ̀ padà. All right, sir. All right, sir. So ti yẹn sìn. So àwọn ọ̀rẹ́ wọn á fẹ́ kó gbọ́dọ̀ jẹ́ pé nílé wá ń bẹ̀ náà tó máa bá ẹ̀. Right? Ṣùgbọ́n o ẹnu ẹ̀ ṣe báyìí o. Ìyá ẹ̀ mi ò tí ì sọ kankan fún ọmọdé tí ìrẹ́lẹ̀ àti sọ fún sìn tó gbà náà ló bá sọ pé kí ni kan mi nígbà bóyá ohun tó bá ti sọ. That's all right. Ọlọ́run ló lọ pẹ́ lọ́dọ̀ gbà kọ́lọ̀ jẹ́ kẹ́mi mi tún lè ṣe jù báyìí lọ dáadáa fún ẹ. That's it. Alhamdulillah mo ti yege ikú mà ti fomi dá orí mi mà ti sọre ẹ̀rín ayọ̀ nínú ilé mi. Alhamdulillah mo ti yege ikú mà ti fomi dá orí mi dẹ̀ ti sọre ẹ̀rín ayọ̀ nínú ilé mi. Nínú ilé mi ayọ̀ lọ́kẹ̀dẹ̀ mi ayọ̀ nínú ilé mi ayọ̀.
lóko àbùdí ni tọ́lọ́sàrè olúwa ẹ̀dẹ̀lẹ́bà. You are welcome in the name of the Lord. You are welcome in the name of the Lord. Thank you very much. We can see all over you. Thank you. The glory of the Lord. You are welcome in the name of the Lord. Thank you very much. Báwo ni? Gbogbo ilé ńkọ́? All right. Ẹ ṣeun. ó jẹ́ tó yí bàrí mọ́ rí ibi ayé bá ti bá lákọrí ní tí jẹ́ ẹ kò sí láburú dákun ọmọbìnrin ṣe ọ̀gá kọ́ ní wọlé àtọmọ wọn ni. ọ̀gá àti ọmọ wọn ni wọ́n wọlé. wọ́n mọ̀ wá bí pé kó wá mọ̀ ṣiṣẹ́. bá ṣe rí nìyẹn ọmọ wọn ti fẹ́ take over company. ọ̀rọ̀ ló mọ̀ lágbára àmọ́ ọmọbìnrin ṣe ìwọ náà ló tún mọ̀ wá ọmọ ni àbí wọ́n gba dẹ́rẹ́fà mi fóun. hello. What's your problem? Èbó olórí burúkú yìí náà ni. Èbó tó bọ̀ tọ́pọ̀ kan máa wá súùtù wèrè tó ṣe kò bọ̀ọ̀lì bí ó lé mú mi ara yó tó fi ń wa ọ̀gá kí. Dẹ́ẹ̀bà wèrè náà kọ́ ló ń fẹ́ bó ń ṣe. Ìwọ tó yẹ pé mo ti rò ọ́ pé bó ṣe wà yí orin tàkásùfè ló yẹ kọ́ ọmọ kọ́. Tó yẹ kọ́ lọ bá yóògì ọmọ màmá kọ́sẹ́ rẹ sí ẹ̀kọ́ lè bẹ̀lí rẹ̀ kí wọ́n náà máa ṣe yọ̀tọ̀ mi. Ok, nítorí pé mo ń sọ English lẹ́ẹ̀kan ló fi rò pé o lè máa sọ̀rọ̀ sí mi lára àbí. Kí ni problem ẹ? Ayé rẹ̀ ọ̀dà. No, tell me kí ni problem ẹ? Orí èèyàn tó ń ṣiṣẹ́ just look at me. Mo ń ṣiṣẹ́ mi iṣẹ́ tí mo ń ṣe real job legal job inú ẹ̀ ò dùn sí àbí àbí irú yín báyìí lẹ máa ń glorify fraud àbí nígbà tí mo ń ṣiṣẹ́ mi tó yẹ kó má tiẹ̀ sọ pé ọmọkùnrin rèé o tó ń ṣiṣẹ́ tí ò ṣe fraud inú ẹ̀ ò dùn sí bẹ́ẹ̀ tí EFCC bá gbé mi lọ́la tí bá ń ṣe fraud sí ìwọ kan iná ló máa gbé aago sí àdúgbò tó máa sọ pé wọ́n mú mi but it's not your fault ẹjọ́ ẹ̀kọ́ tí ó bá ṣe pé adúrúwèé tí mo kà irúṣẹ́ báyìí ni mo fi ń ṣe ní onímọ̀ máa wá tọ́ sí mi lára. ìdí ń dùn mí gangan nu ìtí ń dùn mí gangan pé wọ́n tó kàwé tó ọmọ lólóló báyìí má tilẹ̀kùn wèrè ọ̀rẹ́ wa kankan náà jọdún báyìí ẹbí mi náà sọ̀rọ̀ ẹbí mi náà mò ń sí géètì fọ́gà nígbà ayé wọn náà ṣé bí gbàjẹ́ mọ́ ọmọdé ẹbí mi náà lèmi náà mọ̀ sí géètì nǹkan kan náà ni wá ọ̀rẹ́ yóò bóró. má bẹ́ẹ̀ jà gan. má bá jà mo má bẹ́ẹ̀ jà gan. má bá jà. yóò kí ni mo ṣe fún ẹ náà. Go to your post. ìwọ kọ́ ló sọ mi tí bá lọ́yìn lọ. Let me tell you something. If you don't know mo kàn lè jẹ́ driver. I'm a corporate driver. Just look at me. ọmọ kọ́pẹ́ẹ̀tì sẹ́mi èmi jẹ́ driver lásìkò ní àbẹ́mi jẹ́ driver ayásọ́lágì wọ́n máa tá máa sọ kọ́pẹ́ẹ̀tì lèmi náà kọ́pẹ́ẹ̀tì lèmi o. má ní kọ́gà sáàkì mi. tí bá ní kọ́gà sáàkì wàá lè mọ bí mo ṣe ní ìtọ́nú kọ́. ìwé rẹ̀ òde bẹ́ẹ̀ ni wọ́n wọlé ńgbà tí gbogbo àwọn yòókù wọlé. àwọn wọlé mo sì wọ́n jáde mo padà síta ni. ó síta ní èmi. ó mi. mo ti máa ń bẹ ṣeré láti èní lọ mi ni máa bẹ sọ̀rọ̀. má bàa ṣe mọ́. àmọ́ máa sọ fún ẹ ní. má bàa ṣe mọ́. Look at me. àfi tí mo bá lo inú méjì pẹ̀lú ẹnìkan lókun ẹlẹ́dàá tèmi tí mo sin àti ọlọ́run mi ó máa dà fún. ẹlẹ́dàá tèmi yóò gbé pankéèkì lọ́nìí yóò máa kún ẹlẹ́dàá tèmi yóò gbé pankéèkì yóò máa kún ọ̀rọ̀ náà dáadáa àmọ́ ọ̀sán nǹkan kan ọgbọ́ ọkàn síwájú rẹ̀ bíi títí ọ̀nà yọ. ọdún ní kọ̀ǹkọ̀ ẹ o táyì tẹ̀tẹ̀ tí tó ń sìn ó dà pé ìfẹ́ ti wẹ̀rẹ̀ lọ́lọ́ ó lọ sí ó ṣe kùn bí abọ́ ọkà ọrùn rẹ̀ nu sílósíló bí ọrùn tòlótòló àmọ́ ọ̀sán nǹkan pé kọ́ ọ̀jára rẹ̀. gẹ́gẹ́ bí mo ṣe ń bá ọ̀rọ̀ mi bọ̀ ọ̀pọ̀lọpọ̀ yìí ni nínú mi dùn pé ẹ bá mi ṣe mi ò regret láti bá yín ṣe for any reason. àwọn àgbàlagbà dẹ̀ sọ pé bí o bá ṣe iṣẹ́ oníṣẹ́ bẹ́ẹ̀ náà ló máa ṣe tara ẹ̀. Look at this man. Over 18 years, Ajo Mago. Kò gba a single query paper lọ́wọ́ mi rí. Òun ló jẹ́ kí ọmọ tó dúró yìí kó wọlé iṣẹ́ mi. And let's not forget, mo ti sign loan tán ló béèrè fún. She understand. Tí gbogbo a bá ṣe dáadáa. Tẹ́yìn náà bá máa kó mbà ẹ̀kẹ́ lọ dá léṣẹ́ tí ń sílẹ̀ àdúrà mi nìyẹn. Ẹ̀wọ̀n tó bá tó stage kan wọ́n ní tó bá kọ́ bí ọmọ wọn ní àárọ̀ kùtùkùtù àárọ̀ yẹn á dọ̀sán bí eré bí àdá ọ̀sán yẹn máa bọ́ sí ìrọ̀lẹ́ àbí ìrọ̀lẹ́ bá ti ṣú ìgbà mélòó tílẹ̀ bá ti dé ìgbà mélòó nílẹ̀ fi ṣú. Tí èèyàn bá ṣẹ́ dé
certain level èèyàn ní láti kíni láti sinmi ọmọ mi ló ti fẹ́ ga tó mi lórí dúró yìí gbogbo wa láti mọ à ń bá bọ̀ náà láti gbèsè ayé mi náà torí àwọn ọmọ ń ṣe ètò orí wọn ni mo ṣe sọ pé iléeṣẹ́ yìí èmi máa hand over fóun kó máa mójútó kí wọ́n bá mi sùwọ́pọ̀ bẹ́ẹ̀ ṣe sùwọ́pọ̀ pẹ̀lẹ́ mi please ẹ má yẹ kó regret ọmọ ẹkẹrẹ ni ohun tí ò bá yẹ ẹ máa ṣàlàyé ṣé you understand agbára máa ń gùn yan o agbára lè fẹ́ gùn pé I'm the MD of this clinic gbá ìṣàsùnwọ̀n má dẹ̀ torí pé òun ráwọn bójú yòyòyòyò kọ́ ẹ pé bẹ́ẹ̀ náà ni èèyàn wà á fi yẹn díẹ̀díẹ̀ náà ò ní jẹ́ kí èèyàn wá sí so in this case mo kí gbogbo yín lẹ́ẹ̀kan sí òun ti introduce rẹ̀ now I will want your manager to introduce every one of you to him as well. Thank you so much, sir. You're mostly welcome. Inú gbogbo wa dùn láti tó rí yín láàrin wa lónìí torí pé a rí pé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ẹ̀kọ́ kan náà ni ẹ máa ń bẹ̀ wá wò. Èmi gẹ́gẹ́ bí ẹnìkan mo ti wà pẹ̀lú yín nísìn tí mo ti ń bá yín ṣiṣẹ́ ní iléeṣẹ́ yìí ó ti ṣe díẹ̀ mi ò dẹ̀ ever one day regret pé mò ń bá yín ṣiṣẹ́ so mo nígbàgbọ́ pé bẹ́ẹ̀ ṣe tún sọ pé hand over gbogbo àṣẹ iléeṣẹ́ ilé ọmọ yín lọ́wọ́ lónìí mo gbàgbọ́ pé a ní regret ẹ̀ torí pé Yorùbá bọ̀ wọ́n ní ọmọ tẹ́kùn bá bí ẹkùn náà ló máa jọ ẹ má sọ pé mo pè wájú ń sà. gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ Paríọlá ni orúkọ mi so this is Bídèmí òun ni accountant iléeṣẹ́ yìí this is Dayọ̀ Bíọ́lá Fúnmi Bọ́láńlé and that's Fúnbí Síkírù Gani àti Ọláríwájú gbogbo àwọn tí láti bí síbẹ̀ wọ́n wà ní department marketing department ni wọ́n wà so lágbára Ọlọ́run ojú òní tí ń. àmì Ọlọ́run á jẹ́ kó rí bẹ́ẹ̀ ṣe sọ Ọlọ́run á jẹ́ kó rí bẹ́ẹ̀ ṣe sọ ẹ̀kọ́ kan náà a tún lè máa yọjú síbi àmọ́ kò pọ̀ dandan torí mo ti jẹ́ kọ́ mọ̀ pé mo ti tọ́ wọn débi tí ẹ̀rù ti ní bá wọn yes àtọ̀wọn àtàwọn tó kù wọn náà wọn bá wa gbọ́ pé mo gbọ́ ọmọ 18 years kan lọ sí Canada bí mo lọ sí kínní kò tiẹ̀ gba ẹnu wọn rárá ìyá mọ̀ pé tí àwọn náà bá àyà ṣé mi ní gbádùn ilé ayára mi ni máa gbádùn àbí ẹ ó yẹ fún lásìkò tó bá fi kú wọn náà try kó múra síṣẹ́ dáadáa ló ń jẹ́ bẹ́ẹ̀ ó yẹ ń sìn so my lord thank you very much our financial kínní thank you very much ẹ ṣe gidi gan mo ní ká má ṣàìṣe bí wọ́n yẹn ń ṣe big man tí o bá gba owó this time around má tún lọ ra mọ́tò o sọ pé o fẹ́ lé foundation lówó fún mi àbí by right in the next 6 months ló yẹ kí o ṣẹ̀ṣẹ̀ entitled but tí wọ́n bá ń bá ń ṣiṣẹ́ tí wọ́n dẹ̀ rí akitiyan ọmọ yẹn tó bá gbé gbèsè kan kí wọ́n bá gbé ni God bless Nigeria. All right. Now you're back to the office. I'll see you now. Mom, there's one sound tí mo rí ní Bella Naija. Tẹ́ bá rí sound. It's so nice. Eléyìí tẹ́ bẹ̀rẹ̀ láàrin bẹ́ẹ̀ wọ́n gbọ́. Hey. And it's nice. Very nice. Very nice. Like. Mommy. Aha! What's up there, my baby? Why not? Kí ló dé tó ní gbàgbọ́? Kí ni rọ́ńbẹ́? A wá sí ibì kan ládùúgbò ni actually Labanika stop by career. But ilé mo ṣì ń bọ̀ náà. Well, tá bá fi dídá èmi, ò ní rí mi bí o.
báwọn jọmọ́ èyí ló insist pé àwọn ò lè kọjá wájú bí ọba káwọn má kí ọba àwọn fẹ́ yọjú sẹ́gbọ́n àwọn. Èdè ṣáà ti rí wa nìyẹn téèyàn bá wáyàn wá téèyàn bá ti lálejò máa ń ṣe lálejò ní sọ ẹ ṣe wá lálejò àbí kí ni mo wí. Yes, bọ́dá mi nǹkan àlejò. Lọ́fíìsì. Ẹ̀nà ó yẹ kó tiẹ̀. Táwọn àbúrò ẹ bá ti ń pòwe tó ti ń sọ̀rọ̀ lówe báyìí, you should understand that they need something. Bọ̀ mọ́mì ṣe rí tí ikmọ̀ tí ló tẹ̀ ló ń bọ́dà mi ó yẹ kó ti lọ ilé ọkọ. Mọ́mà kò bá mi jọ má ṣe bẹ́ẹ̀. Láago mélòó? Àwọn ọmọ mi ò tí ì mójú mi dáadáa èmi gan mi ò tí ì fara mọ́ wọn tó. Jẹ́ kó ṣe díẹ̀ sí wàá máa lọ àbó fẹ́ máa bá mi lé wọn lọ ni. Kò sí wàhálà tẹ́ bá ní pé kò tí rẹ̀ bí. Jọ jẹ́ kó ṣe díẹ̀ sí. Ibi ò ní cash hard currency wà lọ́wọ́. Bọ́dá mi dollars hard currency. Bọ́dá mi cash náà ni ẹ̀ náà ẹ̀dẹ̀ ní pé kò sí cash. A máa ṣe ìgbà mélòó náà fi ń ṣẹ́ wo. Owó easy bàjẹ́. Ṣé títàìdọ̀ gbogbo nǹkan yẹn? Lágbára lọ everything is ready. Ok, ṣé ẹ níbi 20,000 naira lọ́wọ́ náà? Mi ò ṣe tó bẹ́ẹ̀ sà. Manager. Honestly, mi ò ní change lọ́wọ́ báyìí sà. Ẹ ní 20,000 naira lọ́wọ́. Bẹ́ẹ̀ sà. Actually mo fẹ́ fún wọn lówó ni. Dollars ló dẹ̀ wà lọ́wọ́ mi. So ṣé náírà kankan wà? Ọ̀gá ẹ má bínú sà. Ṣé báwọn àbúrò yẹn ni? Ẹ fún $1 ẹ lọ sà. Sorry sir. Ẹ fún $1 ẹ lọ sà. Wọ́n ní kẹ́ fún $1. Yes, madam mi, a máa ṣe ẹ, má worry. Ilé ọkọ ló yẹ kó wà. Èmi kọ́ ló yẹ kó wà máa bá mọ́. Ó pọ̀ bẹ́ẹ̀ mọ̀. Kí ni? Sammy, what? Ìwọ náà gba tiẹ̀. Ká lè máa lọ, ẹ ṣàjẹ́ máa lọ. Mommy, let's go. Bẹ̀rẹ̀ Snapchat láti bí. Ẹ jẹ́ a lọ ṣe ni wọ́n tún yà yẹn náà. A máa ríre pẹ̀lú gbogbo píṣọ̀ yìí. All right, my dear, have a good day. Okay, ma. Take care. Sir, ẹ má bínú pé mo fẹ́ dá sí ọ̀rọ̀ mọ̀lẹ́bí yẹn. Ẹni náà fi gan-an. Ẹ mọ tó náà ṣe fún yín. Ọlọ́run ẹ mọ iye ara yín àtọ̀. Ṣé rí fámìlì yìí ó yẹ kí ẹ máa fi ọlá tí yín tọrọ ni. Tẹ́ bá dé ìdílé mi, oh my God, oògùn àdáná fi ń léra wọn kiri. Ṣùgbọ́n tí yín ò rí bẹ́ẹ̀ tó máa fi ń sọ pé okùn ọmọ ìyá yìí gan. In fact, mo fọ́ láti ń tọrọ o. Aṣá máa dúpẹ́ lọ́wọ́ lọ́wọ́. Àmọ́ ìyá yín yẹn wọ́n láìkí gan, ẹ̀ náà dẹ̀ láìkí wọn, ẹ̀ túbọ̀ máa tọ́jú wọn. Ẹlẹ́dàá wọn ló ń pèsè fún yín. Ẹ ṣé. Ẹ ṣé gan sá. Ẹ sí wàhálà. Ṣé ìbínú sá? Tọ̀. Hikmat. Jọ ìgbà wo ló fẹ́ mọ́kọ wálé náà jọ? Torí mo rí ẹ̀mí rò bí mo rí boyfriend kankan pẹ̀lú ẹ̀rí o. Ẹ̀gbọ́n mi, ṣé mo pé conversation tẹ́ ẹ hold pẹ̀lú mi ni? Èmi gbogbo yẹ kí n pè yín jókòó kí n máa bá yín sọ. Yes! Ẹ̀yin lè ràn company jáde. Ẹ lówó lọ́wọ́. Ẹ dùn rí. Ẹ wà okay. Kí ló ń stop yín láti ní girlfriend débi ìyàwó? Ẹ wá ń sọ tèmi. Ẹ mọ iye ẹ̀sẹ̀ gbà lọ́wọ́ mi ṣá. Hikmat. So. Ó fẹ́ máa fi rẹ ewé mi. Ó fẹ́ máa fi rẹ ewé mi. Ó fẹ́ máa fi ọkùnrin wé obìnrin. Ọkùnrin máa ń bọ́ èèyàn ni. Wọ́n máa ń bọ́ obìnrin ni. Ìwọ ni wàá mú ẹni tó máa bọ́ ẹ wá. O ní wá jókòó sílé dádì kó máa ṣe bí ìgbà tó jẹ́ wípé o níbi tó fẹ́ lọ. Òun compare age. Kí ló fẹ́ sọ? What do you want to say? Ẹ wo ṣé dandan ni kí n mọ́kùnrin wa ni? Mo lè bọ́ra mi.
owó dáàdì mi wà lẹ̀ ẹ̀yin náà tọ́jú mi mọ́mí fún mi lówó what else do I want? Okay. Ṣé dandan ni kó jẹ́ ọ̀rọ̀ ọkùnrin lẹ́nu máa báyàn sọ all the time kí ló ṣẹlẹ̀? Please let me breathe. ọ̀rọ̀ ẹni mò ń bá ẹ sọ ọ̀rọ̀ ẹni mò ń bá ẹ sọ bó ṣe máa work out níwájú mi again náà ni ọ̀n kó ti ṣe rẹ́ẹ̀rì. To start with, I'm satisfied with this vibe. Nǹkan tí mo fẹ́ jẹ́ kó ṣe fún mi pé. Mo fẹ́ jẹ́ kí o send gbogbo bank statement wá sí wa for the whole year. All right, sir. I want to see it all. And then manager ó ní nǹkan kan tá a jọ sọ àbí. Bẹ́ẹ̀ni sá, mo ti sọ pé tí a bá ti ṣe méjì tán lónìí pé màá wá rí a máa bọ̀ directly lọ́fíìsì màá lè wá explain everything fún yín so a lè yé. Then ẹlẹ́ẹ̀kejì ni pé mo ti instruct ẹ pé bí owó bá ṣe ń wọlé as the accountant kó máa fún mi ní feedback. Gbogbo nǹkan bá dẹ̀ tó bá ń fún mi kó máa copy ẹ̀ náà fún yín so that eventually tẹ́mi pẹ̀lú dára máa fi ríra nǹkan kan ò ní change ńbẹ̀ so kò ní bá pé àgbẹ̀ tó ń argue. No problem. Marketing. Sir. Ojú bẹ́ẹ̀ ni sir kí ní ìtẹ́ni kí n draw out wọn so mo ti ṣe gbogbo everything but bóyá tàbá ṣe tán nísìnyí máa submit ẹ̀ sí table yín lọ́fíìsì. Má jẹ́ kó pẹ́. Kí ló tún kù? I think that's all. Bẹ́ẹ̀ni sir. Okay. Ẹgbẹ́ fún okay. I'll go through it. Thank you, sir. Make sure you me later. Okay, sir. So, share what for now, sir. Very soon, I'll buy an office. Mo ń gbọ́ nǹkan tó ń sọ ẹ má worry tí mo bá ti ṣe tán mo á bá yín bí tẹ́ wà yẹn. Yeah, I'll get back to you. Kí ló ṣẹlẹ̀? Order drink. À ń dúró dè yín. Ẹ dúró kí n dé. Wá kí ló dé? Èmi náà ti bí wọ́n fi kàn ṣe. Okay. Ẹ lè ti gbé ìsọ̀rọ̀ ní ọ̀dà. Yeah, order. Ẹ fún mi malt. Ṣé ní conversion? Ṣé malt náà ni? No, NSC wà, Jackie wà, brand name nìyẹn náà kàn jẹ́ conversion. Bí Jackie? Jack Daniels. Àkọ́wọ́ nìyẹn náà. Yeah, alcohol ni. Jackie wà, àwọn ìkàn kò Jack Daniel, right? Jack Daniel. Aisha. Dúró, sister. Hikmat. Sir. Aisha. Ẹ má mọtí. Ṣé ẹ mọ túmọ̀ ọtí ni? Ẹ̀yin ọmọ Mùsùlùmí. Ṣé ẹ rántí lẹ́nu mi rí ni? Ẹ̀dẹ̀ ń ṣojú bí kíní. Ó dà pé mọ́mì ti bà yín jẹ́ gan. Nǹkan tí mò ń rí sí i nìyẹn. Torí pé mo ti wá gbé yín wá síbí. Ìyẹn ló wá fún yín gut láti máa mu ọtí. So ẹ ti máa mú tẹ́lẹ̀. Wọ́n béèrè kọ̀ọ̀bẹ àbí kí ló pé ẹ̀ náà? Jackie. Aisha Jackie. Òróró. Boy, ẹ̀gbọ́n mi ní sùúrù. We are adults. I'm a graduate. She is a graduate. So, kò sí big deal ní kéèyàn mọtí now. Okay, àwọn graduate ló máa mọtí. Nǹkan tó ń sọ nìyẹn. Graduate ló máa mọtí. Mo wà very very disappointed. Ọlọ́run. Tẹ́lẹ̀ mọ nǹkan tó lọ́run sọ nípa ọtí. Tẹ́lẹ̀ mọ nǹkan tó lọ́run sọ nípa ọtí pọ́tí ò dáa. Hikmat, ẹ mọ̀ pé ọtí ò dáa. Ṣé tí dájú àti mọ́mi bá gbọ́ sí nǹkan tẹ́ ẹ ṣe yìí? Okay, mi lè kán lérò bóyá ẹ lè sọ̀rọ̀ fún mi ní bínú àbí? Is that right? Ṣé ká máa lọ lé? Let's go. You expect us to come here and take notes? That's bad. Ìrọ̀ ẹ jókòó. Wọ́n ti gbà náà mi. Ìrọ̀ gbà kí ni? No, ìrọ̀ ẹ má dá ọ̀nà ọtí wo lẹ mu. Ẹ fún wọn ní bottle water tẹ́ ẹ bá ti mu mọ́. Ẹ fẹ́ máa lọ. Hikmat,
Aishat láìla. Sir, ṣé ẹ gbàgbé? Kí ni ẹ̀? Mo sọ fún yín pé àwọn mọ́tò dáàdi wọ́n ti due fún service, so wọ́n ní láti gbé wọn lọ sí ọ̀dọ̀ mechanic fún wọn service wọn. Òótọ́ ni mo rántí a ti jọ sọ̀rọ̀ yẹn tẹ́lẹ̀. But ẹ̀yin náà lè ṣe máa gbé dáàdi lọ airport lọ́la. Yes. And we still have time today. Ẹyọkan ẹ ṣe lè gbé ọkàn lọ lẹ́yìn nìyẹn náà. Yeah, I can. Tó bá dẹ̀ ti dọ̀la bẹ́ẹ̀ tẹ́ bá ti ń gbé dáàdi bọ̀ ẹ dẹ̀ lè lọ drop yẹn náà. So méjèèjì máa. Yeah, that's fine. That's fine. Secondly ni pé ṣé ẹ gbàgbé pé mi náà sọ fún mi pé mo fẹ́ travel. Mo ní láti yọjú sí àwọn family mi ní ilé. Ẹ̀yin náà lè máa gbé dáàdi lọ lọ́la. Tẹ́ bá dẹ̀ ti drop wọn ẹ lè máa lọ. Kò sí problem. Thank you so much, sir. So wàhálà. Daddy. Yes. I wish you safe journey. Àmì. Mo ti mọ nǹkan tó fẹ́ sọ wo ló mọ̀, má worry. Trust me. Kò ní lovely day. Tó bá dé ọ́fíìsì, lọ sọ fún cashier yẹn ní kó fún ẹ ní 100,000. Thank you so much, sir. All right. Welcome. So. All right. Thank you. Wá mi kí family ẹ. Kẹ oníkan kọ sí àkáǹtì MD wọn ni o. Kàn kọ sí ni. Mi mọ nǹkan tó ń ṣe ọmọ tó ní ọ̀rọ̀ tó ẹ̀bùn orí kalẹ̀. Ọ̀rọ̀ ráyè. Mo bí o. Kí ló yẹ fún ẹ? Ló ní pẹ́pẹ́ sí tí n bá rí workload tó wà lọ́fíìsì, but I don't think it's workload. Ó dàbẹ̀ pé ọmọ mi ní nǹkan kan tó fẹ́ ṣe ló ṣe fẹ́ stay back. But you know, I think you should go with us on this trip. I mean, kí gbogbo wa travel as a family. Mommy. It's a family vacation. Mommy. Tẹ́ bá mọ iṣẹ́ tó wà lọ́rùn mi ni. Tí mo bá tẹ̀lé yín jáde just for 2 hours. Mi ò rí bí mo lè recover. Ọ́fíìsì yẹn. No. Madam. Ó ti ẹ̀dá inú mi dùn pẹ̀lú ọdún sọ́ọ̀sìn. Ṣé tó bá ní kán lọ pé bó ti ń rí wá, bó ti ń rí nìyẹn. Màá dé níjọ́ kan ọmọ tó ń fẹ́ máa pè sákèsì níjọ́ tí mo dé níjọ́ kan tí wọn náà bẹ̀rẹ̀ sí pé nípa kí ló dé iṣẹ́ kílẹ̀ ṣe òun náà sọ pé ọmọ ọkọ̀ tó jáde ìṣẹ̀lẹ̀ àwọn. Iṣẹ́ yẹn máa ń pọ̀ lóòótọ́. Nígbà Iṣẹ́ yẹn máa ń pọ̀ lóòótọ́. Ọjọ́ tí ẹ bá ní ọkọ̀ tó dé sórí omi tí wọ́n lọ bí 14 to 20. Ọjọ́ yẹn Ẹ padà bá mi help ọmọ mi Àìrọ́. Mo sì máa handle ẹ̀. Mo sì lè handle ẹ̀. Anyway, I'm going to miss you on that trip. Mo sì lè wá. wá. Àtàwọn girls yẹn sílẹ̀, wọ́n á fẹ́ kókó ẹ̀mí mi pa. Àwọn ọmọ yín náà ni ẹ rọgbọ́n dá sí. And then ọgbọ́n nìkan kọ́ kò rí nǹkan ṣe sí. Táìmù yín ló máa gbà. Táìmù tí yín ló máa gbà. Ṣoré mi, ó mọ̀ yín pé ìbá ṣe 10, 11, 12 ní bá jíǹsì. Ọlọ́run pátá ló lè pa, ta ló fẹ́ bómi sọ̀tá. Àbùdí ni tó ló pa, àbùdí ni tọ́lọ́sàrè olúwa ẹ̀dẹ̀ lè bá. Ẹ̀tọ́ Ọlọ́run pátá ló lè pa, ta ló fẹ́ bómi sọ̀tá. Àbùdí ni tó ló pa, àbùdí ni tọ́lọ́sàrè olúwa ẹ̀dẹ̀ lè bá. Baba ńlá. Baba ńlá. Baba ńlá. It's time to on the beat. Alhamdulillah mo ti yege, ikú mà ti fomi dá, orí mi mà ti sọ̀rẹ́, ẹ̀rín ayọ̀ nínú ilé mi. Alhamdulillah mo ti yege, ikú mà ti fomi dá, orí mi jẹ́ ti sọ̀rẹ́, ẹ̀rín ayọ̀ nínú ilé mi. Ta ló fẹ́ bómi sọ̀tá? Àbùdí ni tó ló pa, àbùdí ni tọ́lọ́sẹ̀ lolúwa ẹ̀dẹ̀ lè bá. Baba ńlá. Baba ńlá. Baba ńlá.
lọ́kẹ̀dẹ̀ mi ayọ̀. What? Ní ìjábọ̀. Bí mo ṣe pàdánù gbogbo mọ̀lẹ́bí mi sí ìjàmbá ọkọ̀ òfurufú tí mo wá di ẹni tí yóò lára, ẹni tí yóò lẹ́bi, wọ́n á dá nìkan ṣáyé mi. Ẹ̀sìn Ọlọ́run wà. Ẹni pé Ọlọ́run ò kúrò ní ìtẹ́ rẹ̀. Má ṣe o. Mo máa fẹ́ kẹ́dùn o. Ó sì kúrò ojú. Àmọ́ alápàdúpẹ́ lọ́lọ́run. Màmá, a sin Ọlọ́run àti ọ̀sán àti òru lèmi àti gbogbo mọ̀lẹ́bí mi a fi ń ké pe Ọlọ́run. Ṣé irú nǹkan tó yẹ kọ́ lọ́rùn? Nǹkan tó yẹ kó fi san wá leléyìí. Ọmọ mi, ó mà ṣe o. Ọmọdé ń ṣe o. Ó sì ń kéwé pẹ̀lú ohun tó yé ọ. Kò tó nǹkan nínú ohun tí ò yé ọ. Ń wá ṣe ọ lójú inú. Ọ̀ní jẹ́ kókún yìí ó tú o. Sórí kìíní ọwọ́ mi. Ẹ fi sábẹ́ ìgbèrí ẹ̀. Ṣùgbọ́n tí ń jẹ́ ìgbèrí ẹ̀yìn ọmọ tí ń ẹ̀ mọ́ gbọ̀ngàn. Bílù wọ́n ní kò síbi tójú Ọlọ́run ò sí, kí wá lóde tọ́lọ́run ò dá sí mi, àṣeyí òun kábíyèsí. Wọ́n ní kò síbi tójú Ọlọ́run ò sí. Ojú lásán ò ṣe wo wèrè, ẹ ti jókòó tẹ́tẹ́rẹ́ jù. Ó kàn ń sọ bẹ́ẹ̀ ni ìgbà tó jẹ́ pàwọ́ la gbà á tọ́ èmi kò ti àzùn pàwọ́ la bí nìyẹn. Ṣé mọ̀ pé oko kì í jẹ́ ti bàbá kó má lálàá ni? Kò ń jẹ́ ti bàbá tọmọ kó má lálàá o. Ṣèbí bẹ́ẹ̀ náà là ń lọ yìí mo ti gbà kámú ṣèbí bẹ́ẹ̀ là ń lọ yìí kò sí wàhálà. Ẹ mọ̀ pé tẹ́ bá lọ síbi ká gbà ń rè ọmọ yìí máa bẹ̀rẹ̀ sí ní fìgagbága pẹ̀lú àwọn ọmọ yìí tó jó lu ọmọ ni. Wàhálà wa bẹ̀rẹ̀. Orí mi kọ̀ ẹlẹ́dàá mi tiẹ̀ ní jẹ́. A kò kúta ní ọ̀rọ̀ ẹni tí à ń sọ yìí kò ṣeé kù gidi lù. Ìyẹn Bamisaye náà. Bẹ́ẹ̀ ni bẹ́yìn bá forí sàpàtà kí ló máa ṣẹlẹ̀ sí. Ó máa fọ́ mi. Bí ọ̀rọ̀ ẹ ṣe rí nìyẹn. Kí wàá ní ṣíṣe? Ṣíṣe ẹ̀ ní pé pẹ̀lú agbára tẹ́lẹ̀dùà fún ní díẹ̀díẹ̀ níwọ̀n báyìí la máa yọ agbára ẹ̀ kúrò. But how long is that going to take? Bàbá á tó gbà wọ́n. Kò ń ṣe nǹkan tá a ṣe gidi kólú ẹ má di pé mò ń fẹrù ẹlẹ́rù mò ń fẹrù tẹni mò ń gbẹ́rù ẹlẹ́rù sórí ní nǹkan tá a máa ṣe níwọ̀n ni tí a fi gbàgbára tán láàyè. You see, I don't have that time nítorí pé èmi àti family mi I told you we're going for summer vacation so báwo la ṣe fẹ́ ṣe. Ìtumọ̀. Sister mi fẹ́ travel. Yes, pẹ̀lú gbogbo àwọn ọmọ mi àti ọkọ mi. Ìyẹn ò dáṣẹ́ dúró èmi á máa báṣẹ́ lọ a máa ṣe ẹ̀yìn á wà nísìnyí tẹ̀ ń ṣe lọ́hùn ó fi dá náà ni. Ẹ máa báṣẹ́. Ọ̀rọ̀ tí mo gbọ́n bẹ̀ yẹn ga o ṣé ó dẹ̀ dá ẹ lójú pé gbogbo nǹkan tí bọ̀bọ̀ yìí sọ ó correct. Sista mi ẹ má yiri ẹ̀ wò rárá mo ti ń lo bàbá àdìo báyìí ilẹ̀ ti ta sí tó bá sọ fún yín pé iná ń jó lórí omi
ẹ̀yin ṣáà sọ fún mi pé kó lọ kó irú ẹ̀ wá. ìyẹn ní pòrò yìí dá ẹ lójú gan nìyẹn o. gidi gan sista mi. mi ò ṣẹ̀ṣẹ̀ gbé e mo ṣáà lè lajú mi sílẹ̀ kí n jẹ́ kọ́mọ kan wá pa ògùn àwọn ọmọ ti tèmi. best thing láti ṣe yẹn ẹ ní problem ẹ fọkàn yín balẹ̀. ó dáa so èsì ń káṣọ ní kíkọ̀dà máa dúró báyìí. result ló kù. ó ṣe tiẹ̀ náà àdá ibi tá pàkì sí yẹn jìnnà o. exercise ni. èmi kọ́ ṣáà má ti ríyàn. ṣé bèbí sọ fún ẹ ó ní ọba alápàdúpẹ́ lọ́wọ́ ọba ara ṣọ́ra àwọn òbí tiẹ̀ tó lókun yẹn ó ní ohun tó fẹ́ fi ṣe nígbèsí ayé ẹ̀ nítorí tí wọn ò bá kú gẹ́gẹ́ bí èrò ọkàn wọn sí ẹ ìwọ pákó bá má sí láyé mọ́ wàá ti rán ẹ lọ síbi tí ò fẹ́ tuntun wá rí ibi sí pé àtòrí ìkànṣe kan lọ́ba láwùsá tí ó bá ń dá. ìyá ṣé ọlọ́run ṣe máa lè dáríjì mi? kí ló dé adáríjì ẹ nígbà tó ti ṣetán láti mọ ọlọ́run lọ́lọ́run láti mọ̀ pé kò sí ẹnì kankan tó gbogbo à lẹ́yìn ọlọ́run kò sí ọlọ́run náà ni sórí béèyàn pààyàn sílẹ̀ bá tọrọ dáríjì ọlọ́run adáríjì àmọ́ ẹbọ ṣíṣe nìkan ṣoṣo ni ò ní dáríjì lọ́dọ̀ Elédùmarè níwọ̀n bá gbà tí o dẹ̀ ti ṣẹ́ bọ́ tó o tún wá ń ṣe ohun tó yọ ọlọ́run nínú tó ń dun ọmọdé nínú tó ń dàgbà nínú gbogbo orí gbígbẹ orí tútù ètí òní tó ṣetán láti ràn lọ́wọ́ kó sọ wọ́n dé èèyàn kí wọ́n ní kí ṣe ó di dandan kó rí ọ̀nà ọlọ́run gbà kó ráàánú gbà. ṣùgbọ́n màmá mo gbà pé ìyá àwọn ọmọ ló fa títa àwọn ọmọ ṣùgbọ́n ìwọ wà ní títa lájí tó tún bá wọn kú. màmá mi ṣé ìwọ mọ̀ pé tí ẹlẹ́ṣẹ̀ bá ń jìyà olódodo a máa bá wọn pín inú ẹ̀ nítorí pé tàlàjì ò bá kú bó ṣe bá wọn kú yẹn ó ṣe lè padà dẹ́lẹ́ṣẹ̀ látàrí ìyàwó ẹ̀ ó lè borí ẹsẹ̀ ìyàwó ẹ̀ kọsẹ̀ sọ́lọ́run. so nǹkan tẹ̀ ń sọ pé ọlọ́run fi gbogbo alájí láṣìírí. ó wá fi gbogbo láṣìírí kó lè rí ọ̀run rere wọ̀ kó má bàa ní ìpinnu tí ó dá. Allahu Akbar. Allahu Akbar. Ele possible. Okay, ẹ má bínú sá, ẹ kú jókòó. Ele possible sá. Ele possible. Ẹ kí n sọ̀rọ̀, ele possible madam. Ò yà ọmọ wọn Èkó dédé information àdùpẹ́ Èkó Instablog gbé ọmọ Èkó. Ọmọ Èkó ẹ má fi opportunity yẹn kẹ́ máa bọ̀ níbi kẹ́sọ̀ fọ Allahu Akbar ọmọ rẹ̀ kú tí kú alápàdúpẹ́ lọ́lọ́run àtòrí kan ṣèkú ẹ má ṣe yẹn nígbè ẹ ṣe owó yẹn má gbà kẹ́dẹ̀ sọ̀rọ̀ kọ́tù mo mọ lọ́ọ̀yà mo mọ àwọn barrister rẹ̀ jẹ́sọ̀ fọ lọ́ọ̀yà wọn wà ní Àbújá wọn wà ní kò èsì bí lọ́ọ̀yà ẹni èsì bí ó sì ẹ jẹ́ kí n bọ́ sọ èsì bí ó sì kẹ́sọ̀ fọ kọ́tù yà ó yà ẹ dárí malẹ̀ àṣọ ẹ̀ ń wò ó kẹ́gbẹ́ sọ́fọ ó yà malẹ̀ àṣọ fọ ọ̀dẹ̀rù rẹ̀ ẹ dìrẹ́sì ẹ ṣe kiri ẹ jàpá kọ́ọ̀tù yẹ pọ̀tù náà la àmà ṣe kiri àmà jàpá wẹ̀ ǹjẹ́ ń kẹ́ bá sọ kẹ́sọ̀ fọ kọ́ọ̀tù yà màbá yẹn débẹ̀ dédé owó àbá máa ná lé ẹnu òru kẹ́fẹ́ ṣe ká àgbàlagbà rún ẹ̀ kẹ́fẹ́ ṣe. ọmọ òkú náà mo gbọ́ sọ́fọ́ alápàdúpẹ́ lọ́wọ́ alápàdúpẹ́ nínú ọ̀rọ̀ fọmọ. ṣùgbọ́n ọ̀rọ̀ kọ́ọ̀tù tí wọ́n sọ yẹn èmi ò mọ náà bẹ́ẹ̀ débẹ̀. ó wà ní GRA ní Ìkẹjà. ìgbà tí mo fẹ́ lọ dánú sílé wa wọ́n ti gbọ́ gidi náà kọ́ọ̀tù àgbọ̀dọ̀ débẹ̀. COVID-19 náà.
so mi mọ̀ náà bẹ́ẹ̀ sí ní ọbẹ̀. yémi mẹ́bìnú mọ̀ sọ̀fọ̀ ọmọ yẹn ṣàlàfíà rùn wa wọ́n yẹn sọ̀fọ̀ dẹ́ẹ̀dẹ́ kó jẹ́ má ṣe kínní o àwa rẹ̀ jẹ́ ayédálé máa dà gan àmọ́ bá ṣe mú. nǹkan tó tẹ̀ máa ṣẹlẹ̀ ẹsẹ̀. arákùnrin ṣé àbúrò ẹ̀ ni. ara àwọn tó bá mi ṣiṣẹ́ ni kí ló dé ìyá. ó ṣiṣẹ́ rí mi wá. ara òṣìṣẹ́ èmi rè manage wọn kọ́ máa wọ aago kọ́ máa wọ bàtà kọ́ máa wọ aṣọ èdè wọn bá ṣe láti ilé èdòkè èmi rè manage dédé náà kí ìṣẹ̀lẹ̀ kẹ́ ẹ̀ sọ́fọ̀ ó dára. torí pé ní ṣe ara lọ́lọ́ wọ́n ń dábìrà lórí ẹ̀ lọ́wọ́. ṣé bí mo ṣe di èyí mo ti jọ hip hop guy àbí mi lè di hip hop. ọlọ́run adarí díẹ̀. àtẹ̀yìn náà bí mi. torí gbogbo tó sọ yẹn kò tiẹ̀ báyìí táwa wí mu rárá. ọ̀gá ẹ má bínú. mo jẹ́ ọ̀gá. kí Ben àti Dayo tó lọ Ben Dayo. ó sì ní owó kan tí Ben kò fún ẹ. wọn kó change ọkàn sínú briefcase 750,000 yẹra bá fi ṣe káfàm jẹ́ turkey hot dog ẹ pọ̀ dára. nǹkan tó máa ṣẹlẹ̀ ni pé bàbá mi kó 500,000 fún Yansin. 500,000 wọ́n fẹ́ rálẹ̀ dán wọ́n fẹ́ rálẹ̀ dán méjì mẹ́ta márùn ẹnà ilé ẹ fẹ́ kọ́. 100 lọ́nà 5 bẹ́ẹ̀ni 500,000 fún mi. bẹ́ẹ̀ni ya. láwa gbà. ṣé mo sọ. mẹ́sùn yé mi mẹ́sùn ọmọ olùkóso àtọmọ olùsọ̀lá ọdún kan bèrè ìjà ọmọ mẹ́mú bẹ́ẹ̀ mọ́mọ́ rẹ̀ gbé lóko bẹ́ẹ̀ náà rẹ̀ ìgbéró náà kó bẹ́ẹ̀ lè bẹ́ẹ̀ ní gbọ́mọ dání ọ̀dá ní kéèké ọmọ rẹ̀ gùdú 500,000 ẹ̀ pọ̀ kí n bọ̀ ẹjọ́ àfún iná àkáǹtì nọ́mbà mi kàn ṣe two changes bẹ́ẹ̀ lọ́mọ sọ ọmọ join crew mo ti gbọ́ sá àti kẹ́sọ̀ kó tún ṣe sá. tẹ́bá tí wọ́n lọ ń sìn bàbá mi ok Lexus mi yẹn. 330. yẹn gangan. bàbá mi fi gbé wọn lọ. kí fi gbé wọn lọ kí n la drop wọn. àwa gbé mọ́tò yẹn náà sílẹ̀ fún wọn. gbé wọn lọ kémi gbé ọ̀kadà bọ̀ ọmọ ọlọ́mọ ló ń jẹ́ Abégúndé yémi wọn kì í gbé ẹ lọ ṣé ilé ẹ jìnnà ṣá. jìnnà abẹ́ni àwà. wọ́n lè nírànsọ́ ní kàwé kò jẹ́ kí n mọ̀ pàṣẹ lọ kí n ti gbé mọ́tò wọn ẹ kémi gbé ọ̀kadà bọ̀ tètè gbẹ́sẹ̀ ṣe. arákùnrin mi ó dùn mí nínú lérè ọlọ́run á dùn ẹ̀ nù. ààyè mi kò sí tọrọ ọlọ́run ẹ yọ ọlọ́run kúrò kẹsàn fọ wọn á dùn ọ̀nà ẹ má fi ọlọ́run sí sá. agbára ọlọ́run orúkọ ọlọ́run bàbá ńlá ó ti dọ̀rọ̀ ọlọ́run náà yìí àti tóbi rẹ̀ ọba ògo mímọ́ ẹ ọba ẹ̀dá mímọ́ ẹ ọba ẹ̀dá tó láyé kó gbàdúrà fún gbogbo wa pátápátá kó sẹ́nìkan tó mọ ọlọ́run ọlọ́run tó bí rẹ̀ kí n lè bá máa sọ̀rọ̀ ọlọ́run tẹ́lẹ̀ kí n má bàbá yẹn sọ̀rọ̀ máa ń yọ omi tí máa sọ̀rọ̀ yẹn máa ń bọ́ sọ̀rọ̀ ọlọ́run ṣe ọlọ́run ẹ máa ṣàdúrà yẹn. ọlọ́run á dùn ẹ̀ má ṣe ibi tó rokun rẹ̀ sí wà lórí mi ibi tó rokun rẹ̀ sí orí ẹ̀ jáde fún mi. àmì àtẹ̀kùnlẹ̀ o. wàrà ànúgbà ọlọ́run á dùn kíkọ́ ẹ bá ṣe ẹ lórí. àmì. ọlọ́run ló ṣẹ̀dá ẹ̀ àdójú tí ẹ̀ wọ́láwí ìpè òbẹ̀ nìkan àdúrà ẹbí ò ṣe ń fẹ́ ṣe ìmọ̀ ohun tí mo lè sọ.
jẹ́ àdánwò pọ̀ fẹ́ obìnrin kan ohun tó wù mí nù. ṣùgbọ́n mo ti sáré títí ibi tí mo ti sáré tó mi ò débi tí mò ń lọ ibi tí mò ń lọ mò ń wò wájú yìí òkè ni kò kúrò lójú kan. ọkọ̀ òfurufú tó ń lọ rìn tètè juwọ́ sí i. ẹ pè bí ìrìkòtò ẹ pè olúwa mi ọpọ́n máa ń rí àbí ọ̀kọ̀ọ̀kan báyìí lẹ́yìn ìyọ̀sọ̀nù mi ìgbàgbọ́ rẹ̀. ṣé ẹ máa ń ṣe ewúrẹ́ lẹ́yìn. bẹ́ẹ̀ni àwọn abẹ́ni. ewúrẹ́ ọ̀hún yóò kú. Káàbọ̀ kú ìrìn ewu iná kìí pa àwòdì àwòdì òkú ewu. bẹ́ẹ̀ni èmi nu mo lówó mo lóògùn oyin bẹ́lẹ̀ fọmọdé tó bá fọwọ́ fi ọwọ́ gbé. ìwọ ń bẹ lọ́ọ̀dẹ̀ mi fàgbàlagbà tí ọba máa yára ẹ̀. ẹ dákun ẹrú mélòó lẹ́rí tọrọ mú kó tó rí ìdí kó dání báyìí. ọ̀dẹ̀ ìmí nìkan náà lẹ́tí yọ lọ́yàn lẹ́tí gún dì í òpin ti dé báyìí náà nu. ẹ wọ́n gbọ́n mọ̀ sọ yín lọ́mú ọmú ìtọ́ba ti kàn jùlọ yín gbọ́dọ̀ sẹ́ríà fún. ọ̀tọ̀ lọ́hùn pátá ló lè pa ta ló fẹ́ bómi sọ̀tá àbùdí ni tolóko àbùdí ni tọlọ́sàrè olúwa ẹ̀dẹ̀ lè bá ẹ̀tọ́ lọ́hùn pátá ló lè pa ta ló fẹ́ bómi sọ̀tá àbùdí ni tolóko àbùdí ni tọlọ́sàrè olúwa ẹ̀dẹ̀ lè bá bàbá ńlá bàbá ńlá bàbá ńlá. It's time to on the beat. Alhamdulilayi mo ti yege ikú mà ti fomi dá orí mi mà ti sọ̀rẹ́ ẹ̀rín ayọ̀ nínú ilé mi. Alhamdulilayi mo ti yege ikú mà ti fomi dá orí mi dẹ̀ ti sọ̀rẹ́ ẹ̀rín ayọ̀ nínú ilé mi. Nínú ilé mi ayọ̀ lọ́kẹ̀kẹ̀ mi ayọ̀ nínú ilé mi ayọ̀. It's time to on the beat. ẹ̀tọ́ lọ́hùn pátá ló lè pa ta ló fẹ́ bómi sọ̀tá àbùdí ni tolóko àbùdí ni tọlọ́sàrè olúwa ẹ̀dẹ̀ lè bá ẹ̀tọ́ lọ́hùn pátá ló lè pa ta ló fẹ́ bómi sọ̀tá àbùdí ni tolóko àbùdí ni tọlọ́sàrè olúwa ẹ̀dẹ̀ lè bá bàbá ńlá bàbá ńlá.